kí lorúkọ ẹ. olówó òkèrè Ṣẹ́gun. Ṣẹ́gun gbóhùn sókè kí lorúkọ ẹ. olówó òkèrè Ṣẹ́gun. Ṣẹ́gun olówó òkèrè ọmọ ìlú wo ni ẹ. ọmọ ìlú Ọ̀yàn. Ọ̀yàn. ọmọ ọdún mélòó ni ọ. ọmọ 31 years ní báyìí. báyìí 31 years. mọ́kànlélọ́gbọ̀n ẹ bá ń yọ 14 kúrò ń bẹ. 17. sọmọ ọdún mẹ́tàdínlógún ló wà ń gbòòwò ẹ̀wọ̀n tí wọ́n dájọ́ ikú fún ẹ. bẹ́ẹ̀ni sà. ọ̀nì wàrà kàdé ó fẹ́ lọ rí fojú rẹ̀ kò dé o yan bí lónú dé ọmọ ẹranko àgbà àti ọmọ yìí ọkà. ìṣẹ́ ní bàtà ṣe ló yẹ ká dáwọ́ bò. ara ń bẹ̀rù wọn kì í ṣe kú wọn kì í fẹ́ kí èèyàn bọ̀rọ̀ nínú sinimá àtọ̀tọ̀ jáwọ́ yà Mukaila lókè òkun tó kọ ogún obì tó lókun jẹ. ó wà bí òní parọ́ fún ẹ o. ojú tẹ̀rọ ogún tó kù. abẹ́mi àti ẹtí ṣu wata a ò lè dáwọ́ bò jẹ. ọ̀rọ̀ àwọn èèyàn wa lókè òkun tí wọn kì í lè pàṣẹdọ̀rí wọn mọ́ra. ẹ wá wo ohun ojú Mukaila rí lọ́wọ́ rẹ̀. dàwí fún ládìlá fi ń sọkún dàwí fún ikọ̀ ló fi ń sọkún dàwí fún níyàyà ló fi ń sàdọ́ta. ṣé ẹ láwọ ọgbọ̀nọ̀. àrínájà ṣe é gbọ́dọ̀ tẹ ẹ dáa kan àfi máa ń dọ̀ka ni. tó bá wọn fi jẹ. ìjọ kan máa wèrè wọ́n tẹ̀ka lọ báyìí ni táwa lè lò. tíkì náà mo kò fẹ́ ṣe sí wọn. I want to eat shawarma. àrà kan mi ò mi òwe kankan. tẹ ẹ bá mọ ọjà ẹ mọ sá. tó ń gba àmàlà ní ṣìǹdàkọ̀ mọ́ mi kì í ṣàmàlà kára ló fẹ́ jẹ. ìyàwó ẹ̀ nìkan náà ni wàá núwọ̀ ló ń ṣe mí èjì wù mí jẹ́ èso tọrọ fún ẹ sórí bóyá wà ó sì pupa kò rówó para o kò rówó ra kírímù báláyé tiẹ̀ ní. ó dá lójú mo mọ̀ ni pé ògo owó lọ̀rẹ́ wọ́n ó ṣe. ọ̀rẹ́ mi tọrọ bá ti kàn láwọn mọ́ dì. kán lè mọ̀ pé àjọra wa ni. ara ti ń ru ìbí bí sí ń ṣe yìí. Táwùjẹ ayé òní fìbànújẹ́ bàjẹ́ mọ́ wa lọ́wọ́. sinimá àfẹnujẹ́wọ́yà àdìgẹ́kọ̀ kẹ́ sàbíyẹ wìtìwìtì. àwọn àgbà òṣèré tí ọkọ̀ wà ní. Lẹ́kàn Látúnjí. lágbo ọmọba Dubai. Abínújà. Òkè Arẹ́gbẹ́ṣọlá. Bàbá Onímágùn. Àbáyọ̀mí Òkègbèmí Mr Mighty. Wàyídẹ̀ Bàmídúgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Produced by Àbáyọ̀mí Òkègbèmí Mr Mighty. Directed by SS Olóyè TGD. àyà sinimá yìí lórílẹ̀‐èdè Libya àti orílẹ̀‐èdè wa Nàìjíríà. àwọn sinimá yìí lórí YouTube Mighty Play TV. ẹ like ẹ subscribe kẹ́dẹ̀ comment. ohun ojú Mukaila nínú sinimá àfẹnujẹ́wọ́yà yìí. mo fẹ́ dájà lẹ̀ láàrin ìjọba àtológun. I will call my lawyer bí àṣà àwọn ọmọ kan wọ́n ní tílẹ̀ bá ti mọ̀ wọ́n àpè dílà wọn. juvenile ṣì nìyẹn àbí àwọn amòfin ló lè mọ family court juvenile ọmọ ọdún mélòó ni juvenile 16 17 ńkọ́ 17 ti di family 18 ni ó ti wọ ṣùgbọ́n ní 17 yẹn juvenile náà ṣì ní juvenile yẹn náà fi dájọ́ ikú fún ní 17 wọ́n tún change age ẹ̀ sí 18 ọmọ 17 years ni ṣùgbọ́n wọ́n change age ẹ̀ sí 18 so that a lè ṣe try láti ràn lẹ́wọ̀n tàbí dájọ́ ikú yẹn fún ta ló ṣe. mi ò sẹ́ni kankan ṣùgbọ́n ẹni tó ní pọ́tìrì ó jẹ́ ẹ̀gbọ́n bàbá mi. ẹni tó ní pọ́tìrì táàdì yẹn ti sọnù mo fẹ́ kó o ṣàlàyé ẹ̀ fún àwọn tó ń gbọ́ wa àwọn tó ń wò wájà kéèjádò gbogbo àgbáyé tí wọ́n ń wojú tó ń wò ẹ́ tí wọ́n ń rí ẹ ipò ẹni tí wọ́n ti dájọ́ ikú fún by hanging òun ló tún jókòó yìí bó o ló ṣe ṣẹlẹ̀ ní 7 nígbà tó wà ní 14 years ago báwo ló ṣe ṣẹlẹ̀ níbo ló ti ṣẹlẹ̀. ní 2010 ní ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀. 2010 kí ló ṣẹlẹ̀. mo wà ní ṣọ́ọ̀bù dáàdì mi nírọ̀lẹ́ ẹjọ́ yẹn náà ni mo ṣe ti secondary school mo ṣe ṣe SS3 mo wà mo ṣe ṣe ọ̀wà ẹ̀kì ni tí wọ́n á ṣe ti school dé ó láwọn ṣe ti máa ṣe ti school dé láti lè fi ran mọ́mí àti dáàdì mi lọ́wọ́ bẹ́ẹ̀ bí àwọn ṣẹlẹ̀ so mo ṣe wá ṣiṣẹ́ lẹ́yìn tán mo wá lọ sí ṣọ́ọ̀bù dáàdì mi pé kí n jókòó ń bẹ̀ kí n ṣeré torí àwọn máa ń fi fídíò kẹsẹ̀ ti rent. ok so ìgbà tí mo dé ṣọ́ọ̀bù yẹn a kàn jókòó à ń sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe máa tẹ̀síwájú bọ́n ṣe máa get admission fún mi fún school tí mo fẹ́ lọ. ṣàdédé ni mo gbọ́rọ̀ ìbọn tí àwọn ọlọ́pàá páàkì mọ́tò ìlọ́sùn síwájú ṣọ́ọ̀bù wa wọ́n dẹ̀ yìnbọn bíi méjì sí òkè bọ́n ṣe yìnbọn yẹn gbogbo àwọn ará àdúgbò tó wà ń bẹ̀ àwọn ọmọdé àtàgbà tó ń play snooker àtàwọn tó ń play table tennis olùkàlùkù sàásà èmi náà fi ara pamọ́ sẹ́gbẹ̀ẹ́ kan kó tó di pé àwọn ọlọ́pàá yẹn ṣàmú dáàdì mi lọ sínú ilé lọ́ọ̀sì wọn. jọ Ṣẹ́gun mo fẹ́ kó ṣàlàyé ẹ̀ kó yé mi dáadáa orí ara mi ń gbọ̀n má bínú ó wà níwájú ṣọ́ọ̀bù dáàdì ẹ̀ fídíò wọ́n máa ń gba fídíò. wọ́n máa fi fídíò kẹsẹ̀ ti rent. wọ́n máa fi rent. yes ní iṣẹ́ tí dáàdì mi ṣe ń gbà wọ́n dẹ̀ ní snooker àti table tennis iwájú. so wọ́n á máa play music níwájú ọ̀dọ̀ wọn kán lè mọ orúkọ kẹsẹ̀ tó wà available láti ta àti wọ́n wá ní tẹlifíṣàn náà táwọn èèyàn máa pé síbẹ̀ wo ok ibẹ̀ ni wọ́n wà. èmi àti wọn jókòó tá à ń sọ̀rọ̀ lọ́wọ́. dáàdì náà wà ń bẹ̀. èmi àti wọn àjọ jókòó. ó wá dédé gbúrò ìbọn tó ń yìnbọn sókè dáàdì náà wà ń bẹ̀ ẹjọ́ gbọ́ ni kí ló wá ṣẹlẹ̀. àwọn ọlọ́pàá bọ́ọ̀lù lẹ́nu mọ́tò yìí wọ́n dẹ̀ mú dáàdì mi wọ́n mú wọn lọ sí di mọ́tò táwọn ọlọ́pàá yẹn gbé wá ṣùgbọ́n àtàndé di mọ́tò yẹn
ó dàbí pé wọ́n ti mú èèyàn kan dání sínú mọ́tò yẹn tó fẹ́ wá tọ́ka èmi fún àwọn ọlọ́pàá yẹn. tí wọ́n ti ń wá ẹ tẹ́lẹ̀ ni. ọjọ́ yẹn náà ni mo mọ̀ pé bóyá wọ́n ti ń wá mi torí àwọn ọlọ́pàá tó wá kò kì í ṣe ọlọ́pàá ìlú Ọ̀yàn gangan bẹ́ẹ̀ bá àwọn ọlọ́pàá ìlú Ọ̀yàn ni wọ́n mọ̀ mi wọ́n máa mú mi sí ṣọ́ọ̀bù wa dàrẹ́tọ̀ ilé wa báwọn yẹn ìlú mi náà ti wá wọ́n ṣe ọlọ́pàá ìlú wa gangan torí kò sẹ́ni tí ó mọ̀ mí nílùú mi mo ń fa wàhálà mi rẹ̀ kí n jalè mo kì í bá yẹn jà lẹ́jẹ̀ mi mo máa ń o kì í fa wàhálà o kì í jà mi ò mọ gbó mi ò mọ tí mi ò mọ sìgá. Christian ni ọ àbí mùsùlùmí. Christian ni mi akọrin ni mi ní church. ara mi ń gbọ̀n ni látúnṣe ń wò mí ni wọ́n dájọ́ ikú fún by hanging ọ̀rọ̀ ẹ̀dìyẹ tá à ń sọ yìí ó tún lóun ò mọ́wọ́ òun ò mẹsẹ̀ nípa ẹ̀ o a sì ń bọ̀ ń bẹ̀ Ṣẹ́gun ṣíbí ọkùnrin ìwọ ló ti wà ń bẹ̀ yẹn látijọ́ yìí ọkùnrin ni ẹ so gbogbo ilé tó fẹ́ máa gbé wá yẹn má wọrí Ọlọ́run àtòrí nǹkan ṣe nǹkan lọ́lọ́run ìrìn àjò ẹ̀dá láyé àti kọ́ bí ó ti rìn bóyá Ọlọ́run mọ̀ fi ẹ́ pamọ́ torí kí nǹkan míì má bàa ṣẹlẹ̀ ni bẹ́ẹ̀ mi ṣe rò ó torí tá bá ti parí before now kò sí nǹkan tá a fẹ́ bọ́lọ̀ ń fa ìbájọba kò sí nǹkan sẹ́ni ìbájọba wọ́ wàhálà Ṣẹ́gun ṣé wọ́n mú bàbá lọ síbi mọ́tò wọ́n fi wọ́lẹ̀. ẹ̀mí náà farapamọ́ àwọn ọlọ́pàá mú dádì mi lọ síbi mọ́tò yẹn bàtà wọn mú wọn lọ síbi mọ́tò yẹn ó dà pé ẹnìkan wá ń sọ fún àwọn ọlọ́pàá yẹn pé kò kí ń ṣe dádì mi pé èmi ni mo wà níbi tí mo dúró sí yẹn pé èmi nìkan ló mú tó túmọ̀ sí pé lóye ti tèmi èmi náà fẹ́ wá mú bàwọn ọlọ́pàá yẹn ò dá èmi mọ̀ bàwọn wọ́n ṣàmọ̀ pé ṣọ́ọ̀bù yẹn èni wọ́n describe fún wọn pé ibẹ̀ ni mo máa wà torí ẹ̀ mo ṣe mú dádì mi bí wọ́n ṣe wá mú dádì mi débi mọ́tò yẹn ọmọ yẹn wá ń sọ fún wọn ọlọ́pàá yẹn pé kò ń ṣe èmi pé dádì ẹ̀ lẹ́ni tẹ́ mú yìí kò ń ṣùn òun ló dúró níbi ara ṣọ́ọ̀bù yẹn òun yẹn ni dádì mi gbọ́ náà fi wá ń pariwo pé Ṣẹ́gun máa sá lọ ó dàbí pé wọ́n ni àwọn ọlọ́pàá fẹ́ mú o wọ́n á ní kí ló ní fẹ́ máa sá lọ fún ọlọ́pàá irọ́ ẹ̀dẹ́ kí n yọjú sí wọn nǹkan tó bá ṣẹlẹ̀ wọ́n á lè sọ fún mi wọ́n ní báwo ni wọ́n ṣe máa láyà ọlọ́pàá wọ́n yìnbọn èèyàn dẹ̀ ń dákọ̀ ẹ nínú mọ́tò pé ìwọ ni mi ò ṣàṣà lọ́tọ̀ ṣe mú mi náà nìyẹn wọ́n dẹ̀ mú mi wọ́n dẹ̀ drop mi sí police station wọ̀nyí mi ò mọ̀ nǹkan táwọn ọlọ́pàá tó máa ń bẹ́ẹ̀ jọ sọ wọn lọ tì mí sínú sẹ́ àtó dára àwọn yẹn lọ. wọ́n sọ nǹkan tó ṣẹlẹ̀ fún ẹni gbogbo táwọn wọ́n sọ ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ àwọn ọlọ́pàá ò wí nǹkan kan. wọ́n sọ kankan àárín ara àwọn ọlọ́pàá tó ń wá yẹn àwọn ọlọ́pàá tó wá láti lú mi òkùnkùn àwọn náà mọ nǹkan tó sọ fún àwọn ọlọ́pàá tó wá ń lu wa wọ́n dẹ̀ ní kí n máa lọ sínú sẹ́ wọ́n dẹ̀ tì mí sínú ibẹ̀ ó ti tán wọ́n sọ ọkọ̀ fáwọn òbí mi wọ́n sọ gbogbo àwọn tó wá títí sílẹ̀ fi sú wọn ní káṣà máa lọ tó bá dárò ọjọ́ kejì pé kán padà wá ìgbà tó máa dárò ọjọ́ kejì yẹn ní Òkùkù police station ní Ọ̀yàn station ìgbà tó máa dárò ọjọ́ kejì níbi aago 7 làwọn ọlọ́pàá yẹn gbé mi sínú mọ́tò wọ́n gbé mi lọ sí Òkùkù police station Òkùkù yẹn ni mo dé tí mo bá àwọn ọmọ mi náà tán jẹ́ ọmọ ìlú wa táwọn náà kéré sí ọjọ́ orí mi bí ọmọ 11 years 12 years ẹni tó torí ẹ̀ dájú nù wọn ní 14 mo bá àwọn yẹn 6 wọ́n jókòó sílẹ̀ wọ́n jẹ rice àti pure water nínú police station bẹ́ẹ̀ wọ́n gbé wọn síta níbi iwájú police wọ́n jókòó wọ́n jẹ rice àti pure water jollof rice náà jẹ bọ́n ṣe gbé mi sọ̀kalẹ̀ nínú mọ́tò làwọn béèrè láwọn ọmọ yẹn pé ṣé ṣóun ní jẹ́ Ṣẹ́gun àwọn ni bẹ́ẹ̀ àwọn ni kì ń bọ́lẹ̀ lẹ̀ mo ṣe wá bọ́lẹ̀ wọn ni ṣé mi ni mo ń rán àwọn ọmọ yẹn pé kán lọ́ máa jí adìẹ àtẹ̀yẹ lẹ́yìn kán máa fọ́ pótúrì àwọn onípótúrì káàkiri gbogbo àdúgbò mo ní rárá o mo ní mi ò mọ̀ kí ni tèmi pẹ̀lú tiwọn àkíjọ ń sọ lọ́rọ̀ sẹ́ni tí mi ò jùlọ nínú. ọlọ́pàá ló béèrè bẹ́ẹ̀ ọlọ́pàá pé ṣé wọ́n ló máa ń rán àwọn ọmọ yẹn kán lọ jí adìẹ wá. mo dẹ̀ dá wọn lóhùn pé mi kọ́ so ìkànnì wa náà àwọn ọmọ yẹn náà tí wọ́n bí léèrè pé ṣé èmi ni mo máa ń rán wọn wọn ṣé ó mọ̀ mi wọ́n máa ń pè ní Sunday Morake ó ní ara o lára àwọn tí wọ́n mú lára àwọn tó mú tán jókòó tán jẹun yẹn lọ́wọ́ ó ní ara o ó ní kò sí nǹkan tó kàn mí pé mi. kí ẹ mọ́ra tẹ́lẹ̀ pẹ̀lú Sunday yẹn. ọmọ ọkọ márígbó wọn náà ìlú wa kéré díẹ̀ so ẹ mọ́ra yín. so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn bí ọmọ yẹn kàn ṣe deny pé òun mọ nǹkan kan pa mi pé nǹkan bí ẹni pé wọn carry ẹ̀ along nínú nǹkan tó fẹ́ ṣe against me bí mi ṣe ro ní time yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní na ọmọ yẹn ni wọ́n nà débi wípé bó ṣe lóun ò mọ̀ ẹ́ yẹn sọ pé òun mọ̀ mí ló sọ pé òun kò lè parọ́ mọ́ mi nǹkan tó ní kan ṣe odidi ọjọ́ 6 tàbí ní police station yẹn èmi ni mo máa ń nu ẹ̀jẹ̀ tó bá jókòó sílẹ̀ ìdí ẹ̀ máa ń rin ni ọ̀tọ́ lè pọ́ ọmọ yẹn kàn sọ pé òun mọ̀ mí àwọn ọlọ́pàá yẹn wọ́n nà pa imú ẹ̀ etí ẹ̀ àti díẹ̀ báyìí ló máa ń rin fún ẹ̀jẹ̀ títí tó yẹ pé a tó lò 17 days ní SARS 23 days la lò nírìn àjò yẹn ká tó dé èrò prison complete 23 days yẹn èmi ni mo máa ń nu ẹ̀jẹ̀ nínú gbogbo ẹ̀ tí mi jẹ́ mo kó máa pé kò ní kú gan sí SARS dèní kò gbádùn mọ́ ya wèrè ni torí ilé náà tí wọ́n nà ní 2010. tàbí gbọ́ àwọn nǹkan tó lòun là kọjá yìí tí jìnnìjìnnì ara abiyamọ ò ní mú lẹ́ẹ̀kan sí gbogbo yín pátápátá ọ̀rọ̀ tẹ́ ẹ̀ mọ́wọ́ tẹ́ ẹ̀ mẹsẹ̀ ò ní di tiyín ẹ̀ sì ní ìrìnàjò àlọ́ọ̀dé Ṣẹ́gun ìgbà wo gangan ló dé. the 30th of December 30th of December 2024. 2024. yes àìsàn ọdún ńlá kù ọ̀la. ní ọdún tá a lò tán yìí bẹ́ẹ̀ni sọ ló ṣẹ̀ṣẹ̀ dé. bẹ́ẹ̀ni sọ. ok ó wá bá ẹnìyẹn oúnjẹ ráìsì torí pé ó wá sọ pé òun ò mọ̀ ẹ́ pé ò sí lára wọn wọ́n fi nínà wọ́n fi ṣe lóore àti tójú àti mú ọ̀bẹ̀rẹ̀kẹ́tẹ́ ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí ní dà létí lójú nímú títí tó fi dé ibi nǹkan kó ọmọkùnrin tó fi ń ṣẹ̀jẹ̀ sílẹ̀ ó ti wá ya wèrè báyìí. látọ̀dún yẹn náà ló ti ya wèrè títí tá a fi jọ jáde ní. wọ́n nà tó fi ya wèrè.
ẹ̀jẹ̀ yẹn ló sá sí ọ̀pọ̀. ẹ̀jẹ̀ yẹn sá sí lọ́pọlọ ṣé wọn ànáwọ́. wọ́n nà mí náà orí ọ̀fẹ́ Ọlọ́run ni mo rí gbà. wọ́n nà ẹ́ bẹ́ẹ̀ni. kó o lè jẹ́wọ́. bẹ́ẹ̀ni sà. kó o lè jẹ́wọ́ nǹkan tí wọ́n ò ṣe bẹ́ẹ̀ni sà. tó o lóò ṣe. ok kí ló wá padà ṣẹlẹ̀. ìgbà tó na àwọn méjèèjì tó ní station lọ́jọ́ yẹn wọ́n kó àdá fún wa níjọ́ kejì ẹ̀ a san òkú ní police station gbogbo wa àwọn méje fún ọjọ́ mẹ́ta. ìgbà tó rí pé mi ò ṣáà sọ̀rọ̀ mi ò jẹ́wọ́ àárọ̀ ọjọ́ kan DPO kàn dé náà ni ló bá ní pé kọ́ máa kó wa lọ sí SARS ní Òṣogbo ní ring road títí ìgbà yẹn gan náà mi ò mọ ẹni tí ó sọ pé adìẹ ń sọnù ọwọ́ àwọn ẹni tá a ṣe mi ò mọ̀. ẹni tó lẹ́dìyẹ ò tí ì yọjú. kò tí ì yọjú ó lè ti yọjú sọ́dọ̀ àwọn ọlọ́pàá àbọ̀ mi ò tí ì. gólóbà ni àbákùkọ dìyẹ àgbébọ̀ ni adìyẹ funfun náà pé. àwọn adìyẹ tó máa ń sìn tó máa ń broilers. ok broiler ni. wọ́n dẹ̀ mú méjì àti crate ẹyin méjì àtàbọ̀ wọn kó wá sí station yẹn. adìyẹ méjì àti crate ẹyin méjì. àbọ̀ 2.5 crate. náà ní ẹjí. wọ́n dẹ̀ gbé 5 litre òróró half 5 litre òróró yẹn wọ́n gbé wá síbẹ̀. bóyá ń lẹ fẹ́ fi dín jẹ. àwọn kan tó kó sílẹ̀ náà nìyẹn níwájú àwọn. fún ẹ̀rí àti dálọ́nù òróró tẹ fẹ́ fi dín ẹyin ẹ̀ẹ́dín crate ẹyin méjèèjì jẹ lẹ́ẹ̀kan náà ẹ̀ sì pa adìyẹ méjèèjì jẹ àbí. ṣùgbọ́n òun náà fi wá ṣe ẹlẹ́rìí nílé ẹjọ́. mi ì fẹ́ kẹ́ ẹ dárúkọ mi ì fẹ́ kẹ́ ẹ dárúkọ báwo lẹni tó ní ẹdìyẹ ṣe jẹ́. ẹ̀gbọ́n bàbá mi ló jẹ́ inú ilé kan náà ti bí wa. kí lẹ wí. ẹ̀gbọ́n bàbá mi gangan ló jẹ́ inú ilé kan náà ti bí wa. ẹ̀gbọ́n bàbá yín tó jókòó yìí bàbá yìí. bẹ́ẹ̀ni. ẹ̀gbọ́n wọn gangan lọ́lẹ̀dìẹ. bẹ́ẹ̀ni. ṣé wọ́n ní pọ́tírì ni. ẹ̀yin ò mọ̀ bóyá wọ́n ní pọ́tírì. àjọ gbé inú ilé kankan náà wọ́n nílé títí wọn àwa dẹ̀ ń gbé family house. wọ́n kọ́ létí wọn wọ́n ní pọ́tírì bóyá ìbẹ̀lẹ̀ dìyẹ ti sọnù àti kírètì ẹyin méjì àwọn ló lọ fẹjọ́ sùn lágọ̀ọ́ ọlọ́pàá bàbá ṣe é mọ ẹni tí wọ́n ń sọ ẹ má dárúkọ. brọ́dà mi ni. ẹ fa microphone yẹn sókè. brọ́dà mi ni. brọ́dà yín ọmọ ilé kan náà ni wa. ọmọ ilé kan náà ní Ọ̀yàn. bẹ́ẹ̀ni. ilé kan náà wọ́n ti bí yín. bẹ́ẹ̀ni. ó mọ̀ yín ẹ mọ̀. ìgbà tí ẹdìyẹ sọnù kò wá sọ fún yín pé ẹdìyẹ ń sọnù ṣé ẹ mọ̀ pé ó ní pọ́tírì. mo mọ̀. ẹ mọ̀ pé ó ní pọ́tírì. mo mọ̀ ṣùgbọ́n mi ò mọ̀ ibi tí pọ́tírì rẹ̀ yẹn wà. ẹ mọ̀ ibi tí pọ́tírì wà. ọbẹ̀ jìnnà ó jìnnà sí ìgboro tí o ti bá ṣe àwọn tí wọn bá lóko ní sáìdì eré abẹ ní àlè mọ. ìgbà wo lẹ tó mọ̀ pé ó jí ẹdìyẹ ní ẹ̀sùn tí wọ́n fi kan ó jí ẹdìyẹ àti ẹyin ẹdìyẹ ní ẹ̀sùn tí wọ́n fi kan ọmọ yín ó tó gbà wókẹ́ tó mọ̀. ìgbà tí ọ̀rọ̀ dé police station náà ní ọjọ́ kẹta tọ́rọ̀ dé police station tí ń béèrè lọ́wọ́. kí lẹ̀ ṣe ọmọ tẹ́ ń béèrè lọ́wọ́ ọlọ́pàá kí lẹ̀ ṣe ọmọ yìí. kí lẹ̀ ṣe ọmọ yìí ní wa ní ó wà náà jí adìẹ wọn á sọ fọlọ́pàá yẹ pé kí ló ń ṣe yín ó wà nù wọn lẹ bá ní ṣọ́ọ̀bù mi. ẹni tẹ́ ń bá sọ̀rọ̀ yẹn wà lára àwọn tó wá sí ṣọ́ọ̀bù yín wá mú. no àwọn ọlọ́pàá yẹn mo wá ń bá wọn sọ wípé ní nígbà tẹ́ni ọmọ mi wà náà tí ó jí adìẹ tó wà ń bẹ̀lẹ̀ bá ní ṣọ́ọ̀bù mi ṣé báwọn tí wọ́n wà ń bì tí wọ́n jáde ṣé bẹ́ẹ̀ kó wọn ṣé báwọn ní nínú ọkọ̀ yìí náà tí wọ́n jáde tẹ́ kó hàn ní nínú ọkọ̀ yìí. ta ló wá ní kán wá mú Ṣẹ́gun gan. ìjọ yẹn ó tiẹ̀ ó rú mi lójú mi lẹ́ni tó ní kán wá mú àfìgbà tẹ́mi kàn dédìí ọkọ̀ tí wọ́n ní à kì í ṣe Ṣẹ́gun ní òun lè léyìí bí bàbá rẹ̀ ni. ẹ̀yin gan-an kọ́kọ́ mú. bàtà tí mo dé ṣọ́ọ̀bù mo wá ń bi ìkànnù àwọn tí wọ́n dúró ní ẹ̀gbẹ́ bí ọkọ̀ pé kí ni ṣe àwọn ọlọ́pàá yìí torí gbà yẹn tí wọ́n ti rí pé kì í ṣe mi ní Ṣẹ́gun wọ́n ti gbèmí lẹ̀ wọ́n ti lọ àwọn ọlọ́pàá yẹn wọ́n ti lọ so àti ìkan nínú àwọn tí wọ́n wà níbi tí wọ́n páàkì ọkọ̀ sí mo wá ń bi yẹn pé àwọn ọlọ́pàá yìí gan kí ni wọ́n ló ṣẹlẹ̀ gan ní wàá dáwọn ọmọ tí wọ́n wà nù ọkọ̀ yẹn pé wọ́n jí adìẹ ni o mo ní inú wa sọ fún ọmọ tèmi mo ní tọ ọlọmọdé àríwá wàhálà o ọmọ tí wọn wà nù ọkọ̀ wọn náà jí adìẹ ni ọlọmọ ti dẹyìn orí ọ̀rọ̀ ọlọ́pàá ọmọ wọ ọmọ ẹsẹ tí wọn bá ti lè dé àgọ́ ọlọ́pàá èèyàn ti wọ wàhálà wàá máa sá lọ nígbà tó lọ ti ṣe tó rí ọmú wàá máa sá lọ ó ní dádì mi ó ní kó máa sá lọ tí o mọ̀ pa adìẹ àtẹ̀yìn ni. nígbà tó ń mọ̀ pa adìẹ àtẹ̀yìn kí ló ń fẹ́ máa sá fún. ó ní kó wá mú o sọ tẹnu kó wá mú. jásí wípé olóòótọ́ ò ní kú sí kò ká. ló bá sọ bẹ́ẹ̀ ni mọ́mí rẹ̀ bá tiẹ̀ ń kúnlẹ̀ mọ́mí rẹ̀ pé gbogbo àwọn tí wọ́n wà ládùúgbò pé ẹ dákun ẹ bá ń bẹ kó tiẹ̀ máa lọ nígbà Ọlọ́run ti ṣe tí wọ́n rí mú máa lọ ọ̀rọ̀ ọlọ́pàá ò rí báyìí máa lọ ó sà yarí náà ni pé tọmọ bẹ́ẹ̀ ní ẹbẹ̀ kìíní o wọn fi ń lẹ̀ tí wọ́n bá dé o sọ tẹnu pé tó máa adìẹ jẹ ni torí mi náà máa ń sin adìẹ brọ́là mo máa ń sin kò kí jẹ kò má jẹ. so kò máa brọ́là ń gan kò máa jẹ báyìí. bẹ́ẹ̀ni brọ́là náà wá ló sọnù tó jọ lójí. tó bá ti àwọn èèyàn tá ń bẹ náà lèmi náà wà tó mọ̀ mọ̀ rẹ pé ẹni tí ìjà adìẹ pé ẹ filẹ̀
èmi àwọn àtọ́ mọ́mí ẹ̀ pé kàn filẹ̀ pé ṣé ń jàdìẹ lóòótọ́ ní èkúkú jàdìẹ ní ẹ filẹ̀ tó bá ní òsà lọ ẹ filẹ̀ tó làbá tó ń gba tóbi tẹ́nísì wa ló bá tiẹ̀ tó ń bá mi lọ bí ṣọ́ọ̀bù ó tó ń bá mi to àwọn kẹsẹ̀tì yẹn bó ṣe yẹ kí kó wà ló bá mi to ó ṣe gbogbo ẹ̀ àti wá tóbi aago 9:00 àbọ̀ lálẹ́ lọ́lọ́pàá yẹn bá tún dé bí wọ́n ti wá ń bọ̀ ẹnìkan ti tún wá bá ọmọ mi pé àwọn ọlọ́pàá yẹn náà ti tún dé o àná ń bọ̀ wò pé mọ̀ sálọ ó sàtún dì náà ni pé ò ní sálọ o pé ò máa pàdé ò ní sálọ bí o sì sálọ náà nù tí tẹ mo ní ibi tẹ́tẹ́ gbà tẹ́nísì náà ni a ti he lọ́wọ́ mú bá a ti wọ̀ wàhálà náà nù bá a ti wọ̀ wàhálà ló náà nìyẹn. Ṣẹ́gun nígbà tí ó wá tó ọjọ́ kelòó kí wọ́n tó sọ fún charge ní sí court. a lò 23 days a lò ọjọ́ mẹ́fà ní police station lóko àdèlò 17 days ní SARS ní group lóṣogbo. 17 days ní SARS lóṣogbo 6 days ní Òkùkù police station. ta ló wà nídìí kéèsì gan-an tí ṣé ẹ̀gbọ́n dádì yín yẹn ló fẹjọ́ sùn pàdé yẹn ń sọnù. àkọ́dé tó bá yẹn sọ wọ́n ní òun ló report pé òun ti lọ sọ pé wọ́n máa ń jí adìyẹ. ṣé ẹ̀gbọ́n dádì yín yẹn ṣé kò dá yín mọ̀. wọ́n dá mi mọ̀. ṣé ẹ jà sí tẹ́lẹ̀. ṣọmọ líle ní. ṣùgbọ́n ẹ máa ń dàdúgbò òru. nọ́mà eré náà ni láàrin àwa ẹgbẹ́ ara wa náà ní òru. kẹ̀kẹ́ ṣeré àwọn báyìí ẹ̀ ń dàdúgbò òru. ẹ kì í gbá bọ́ọ̀lù. ṣé ẹ gbá bọ́ọ̀lù ló máa yẹn rí. a gbé papọ̀ ibi tí ó ń gbé gan síbi tó à ń gbé gan after tó 45 minutes or 1 hour. ẹ sì jó táyà ọkọ ẹ rí. a pàdé níbi kankan rí. nǹkan kan ò pa yín pọ̀ rí. lọ́hùn jẹ́. ìnáwó ò pa mọ̀lẹ́bí pọ̀ rí kẹ́ rí wọn fẹ́. èmi mo ń lọ síbi mi ò ń bá wọn sọ. mo kàn ń rò ó ni pé n tó lè jẹ́ kí inú bí yàn bóyá pé ìnáwó yọ sí mọ̀lẹ́bí bóyá ṣe làwùlàwù níwájú ẹ̀ pé bóyá ẹgbẹ́ oúnjẹ tí ó yẹ kán jẹ ẹ rí wọn fín. ó dá yín mọ̀. bẹ́ẹ̀ni. ó sì mọ̀ pọ́ máa búrò òun ní. bẹ́ẹ̀ni. àwọn tó kù tí wọ́n mú yín papọ̀ ńkọ́. ìgbà tí a dé kóòtù ní year 2010 wọ́n gbà lọ sí magistrate court wọ́n ní àwọn yẹn pé wọ́n kéré pé èmi àti ọmọ tí wọ́n náà tí ò jẹ́wọ́ yẹn tó ya wèrè yẹn pé àwa ti dàgbà so wọ́n ní káwọn máa lọ sí Iléṣà adájọ́ ní káwọn máa lọ Iléṣà prison pé nǹkan táwọn ọlọ́pàá kọ fáwọn ọmọ kékeré yẹn ni pé ọmọdé ni wọ́n pé káwọn máa lọ sí juvenile home bẹ́ẹ̀ ní káwọn ọmọ yẹn lọ after be 4 months lèmi gbọ́ ní Iléṣà tí mo wà tó rà máa ń ní oore ọ̀fẹ́ láti ní kọ́ níbi wẹ́fì àbí a máa ń sanwó kọ́ ní ẹ̀kan ní àárín ọ̀sẹ̀ gbà mí àwọn tá a bá lóore ọ̀fẹ́ wọ́n máa fún wa lẹ́ẹ̀mejì láàárín ọ̀sẹ̀ pé ká pe lọ́ọ̀yà ká pe family wa 30 naira la máa ń sanwó kọ́ so ìgbà tẹ́mi wá pè ó wá bọ́ sásìkò gbà tí wọ́n sọ pé wọ́n ti fa ọmọ yẹn tó kù yẹn ni wọ́n ti fi wọ́n sílẹ̀ lẹ́yìn ibi oṣù 4 sí 6 táwa ti wà ní Iléṣà prison wọ́n ní àtọ́gbà àtọ́sílẹ̀ fa ọmọ yẹn lẹ́lẹ̀ pé Ọlọ́run ti ṣe wọ́n máa fa wọn náà sílẹ̀ náà nìyẹn pé káwọn náà máa retí wọ́n ṣe máa wá mú wa ní Iléṣà prison àfipá bá a ṣe gbọ́ nǹkan kan nìyẹn pé. ẹ lò tó ọjọ́ mélòó ní Iléṣà prison. mo lọ ọdún 4 àti oṣù 3. ọdún 4 àti oṣù 3. ní Iléṣà prison níbi tí fẹ́ǹsì ti ga yẹn. bẹ́ẹ̀ níwájú ní Àyésọ. Àyésọ ọdún 4 oṣù 3 lórí pé ẹgbẹ́ dìyẹ ẹ sì gbé ẹdìyẹ yẹn o wọ́n parọ́ ẹ̀mọ́ yín ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ àbí bẹ́ẹ̀ kọ́ àti kírètì ẹyin 2 àti gálọ̀nù òróró tẹ fẹ́ fi dín jẹ. lẹ́yìn ọdún 4 tẹ́ lò ní Iléṣà mo náà gbé yín lọ. ìgbà yẹn ládájọ́ ló wà ní high court kí wọ́n yẹn dájọ́ kú fún mi àti ọmọ Sunday kejì náà ló ti yà wèrè yẹn gbàtà pé tí ẹjọ́ yẹn dé judgement yẹn wọ́n ṣe dájọ́ àwọn méjèèjì tán ẹnikẹ́ni tó bá dẹ̀ ti dá ẹjọ́ kú fún pé kọ́ lọ pa ibi méjì ní gbogbo ilẹ̀ Yorùbá náà máa ń gbé wọn lọ ibẹ̀ ní wọ́n máa ń pè ibẹ̀ ní galo ibẹ̀ ní machine tí wọ́n ti máa ń so òyìnbó wà ìdá Ìbàrà prison lábẹ́kúta. ẹni sọ̀rọ̀ ogun wọ́n dájọ́ kú fún ẹ̀yin àti ẹnì kejì. bẹ́ẹ̀ni sọ. so galo ni wọ́n máa ń pe ibi tí wọ́n ti máa ń yẹgi fún yàn gẹ́gẹ́ bí àlàyé tẹ́ ẹ ṣe. bẹ́ẹ̀ni galo. galo ṣé wọ́n gbé yín lọ galo yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ni. wọ́n máa ń gbé gbogbo èèyàn tó bá ti dájọ́ kú fún ibi méjì ló wà ní ilẹ̀ Yorùbá Kirikiri prison àti Ìbàrà prison so ní kété bó ṣe dájọ́ yẹn tán wọ́n gbé mi kúrò ní Iléṣà prison wọ́n gbé mi lọ sí Ìbàrà prison. dáàdì dẹ̀ juwọ́ sí ọkọ́ dìgbà o. bẹ́ẹ̀ ni sà dáàdì mo jẹ́ kó yé wọn lọ́jọ́ yẹn pé mo nígbàgbọ́ pé wọn ò ní pa mí mi ò dé ní kú. bàbá wọ́n gbé ọmọ yín lọ sí galo ẹ juwọ́ sí. mo sáré tí mò ń wọgbó lọ ni. ẹ ń wọgbó lọ. ló wá bẹ àwọn wọ́dà yẹn pé kàdákùn kan bá wọn mú dádì nǹkan mọ̀ jẹ́ kí dádì ń wọgbó ló wá ní kàn máa mú àbọ̀ kan máa mú mi bọ̀ wá sọ́dọ̀ bàtí mo wá dọ́dọ̀ rẹ̀ ló wá sọ fún mi pé dádì mi ẹ má wọgbó lọ ẹ sì má para yín tó gbọ́ Ọlọ́run ó dé wá bá ilé àtàláfíà ẹ má torí tó ń para yín o tàbí kẹ́ má wọgbó ẹ má lọ tó ń bá mọ̀ ń parẹ́ ò ní dé báyìí ṣùgbọ́n tó bá mọ̀ ń parẹ́ ó dé bá ilé àtàláfíà pé à ń kàn mú un lọ ni o tó bá ti mọ̀ ń parẹ́ wọn ní pa. wọ́n wá gbé yín lọ sí Ìbàrà. bẹ́ẹ̀ni sọ. ẹ lò tó ọjọ́ mélòó ní Ìbàrà. mo lọ ọdún kan tó sùn 2 mẹ́. nílé ikú. bẹ́ẹ̀ni.
lẹ́yìn ẹ̀. University wà ní Kirikiri torí mo fẹ́ continue education àti mo wà ní Iléṣà náà mo continue but secondary school ló wà ń bẹ̀ mo kàn ń kọ́ àwọn ọmọ kékeré ń bẹ̀ àtàwọn àgbàlagbà mo ṣe ọmọ kékeré pé tí ó ti tó wẹ̀wọ̀n àti pé àwọn tí ìmọ̀ àgbàlagbà bẹ̀ mí gan wọ́n ti wọ́n ìjọ bíi 60-50 wọ́n ti jẹ́ pé wọ́n lè fẹ́ school tẹ́lẹ̀ níta ọ̀gá tán débẹ̀ wọ́n lè fẹ́ so gbàtí wọ́n á dé Ìbàrà yẹn mo join college of education níbẹ̀ Yewa so bẹ́ẹ̀ ni mo wà mo ń ṣe business administration níbẹ̀ gbàtí mo wá gbọ́ information pé lára àwọn wọ́dà pé ní Kirikiri prison pé Open University wà níbẹ̀ ibẹ̀ gangan ló máa help me sí ti wọn kí n ti ń pààyàn mọ́ lásìkò yìí bí wọ́n ṣe lérò pé wọ́n máa ń pààyàn tí wọ́n sì dá ọwọ́ ẹ̀ dúró for now wíwẹ́ bí a ti bá ṣì ń continue school yẹn tí màá fi jáde bí Ọlọ́run lè ṣe àná tí appeal bá jẹ torí báyìí mo ti make a step fún láti appeal tí lọ́ọ̀yà rẹ̀ ti sọ pé òun máa lọ sí appeal fún mi. Ṣẹ́gun gbogbo nǹkan tá a padà ń kà tá à ń rí tá à ń gbọ́ lórí Facebook lórí ẹ̀rọ ayélujára wọ́n ní notorious armed robber nǹkan kan ní ẹjọ́ pé ó ti fìbọn pààyàn rí nǹkan kan mà ní wọ́n sọ pé wọ́n sọ káàkiri wọ́n ní bí ìgbà téèyàn ń parọ́ mọ́ àwọn adájọ́ mọ̀ ni pé àbí ọ̀tọ̀ ní tá à ń kà àbí ògbọ́n náà ò gbọ́ sí tí mò ń sọ yìí. nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé. o gbọ́ pé wọ́n ń sọ bẹ́ẹ̀. mo gbọ́. pé wọ́n ní notorious armed robber ni ọ́. normally àwọn míì máa lè sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n èmi máa sọ kíní kan ni pé nǹkan tó pamọ́ ní ojú ẹ̀dá kedere báyìí níwájú Ọlọ́run ẹni tó bá dẹ̀ lọ sí ipò tí mo lọ yẹn tí ó bá bọ̀ bí èmi ṣe lọ tẹ́mi bọ̀ yìí á mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mìíràn náà wà nínú ìrìn àjò yẹn tí wọ́n ṣe nǹkan kan tí wọ́n kàn mú ọ̀pọ̀ náà mú ní títì bí àwọn rìn òru bí abẹ́tọ́ tí wọ́n àkọ́tọ́ máa jẹ kiri tí èmi jẹ́ witness tí ògbóró nǹkan bẹ́ẹ̀ tó pọ̀ rẹpẹtẹ ọ̀pọ̀ míì tán dẹ̀ mú bẹ́ẹ̀ wọ́n wá síbẹ̀ tó kú látara. ọ̀tẹ̀ èèyàn mélòó tó kú lójú yín. 126 èèyàn ló kú ní ojú mi ní 2010 títí on the 30th of December 2024 tí mo fi jáde. kódà èmi àtẹnìkan dìjọ sùn lẹ́gbẹ̀ẹ́ ara báyìí máa kọrí sálẹ̀ òun á kọrí sókè àkànjọ ń sọ̀rọ̀ story àkànjọ ń sọ bá ṣe ṣe gbòòrò kọ́lọ́n ṣàtúwálẹ̀ káyé ṣe kíníkan dìbí ọwọ́ aago 9 alẹ́ ó dẹ̀ ní ohun tí ń kùn ọ̀gá lọ́sùn èmi ò tí ì sùn tèmi tó wá kò ní mí náà sùn ó dẹ̀ mọ ẹsẹ̀ tiẹ̀ sí ó kọrí tẹ̀ ìsàlẹ̀ òkè ni máa ń kọrí sí ó dẹ̀ pọ̀ ẹsẹ̀ sí òkè ni gbà tó máa tó kọ bí 11 alẹ́ èmi náà ti ń fi pé kí n sùn bó ṣe ti sùn yẹn ó ti ná ẹsẹ̀ torí ọwọ́ báyìí mẹ́ta náà máa fi wọn àyè wa ọwọ́ báyìí náà máa fi wọn àyè báyìí 1 2 3 àyèyàn kan nìyẹn. ìhàlẹ̀yàn lẹ́dẹ̀ fi lé náà kò sí àyà sí. àyè àti yíra padà ò sí. kò sí tó bá fẹ́ yíra padà bẹ́ẹ̀ wà á dìde jókòó wà á tún fi ẹgbẹ́ yẹn yí padà báyìí. àyè pé mo fẹ́ fẹ̀yìn sùn bẹ́yìn ṣe fẹ́ tó sí mo fẹ́ dakùn délẹ̀ bẹ́yìn. òun ti wá sùn bẹ́yìn sí báyìí ó ti fi àyè yẹn ó ti ya ara ẹ̀ sórí àyè tètè ọ̀dọ́ mi yẹn mo wá jí pé ọ̀gá sún dáadáa kó ná ẹsẹ̀ àṣọ ti kú àjọsùn bẹ́ẹ̀ mọ̀ bó ṣe ti kú yẹn náà ní tílẹ̀ fi mọ́ kó tó kọ́ àwọn dá wa gbé ní àròjọ kejì ó ti kàn pa so many ìwé àánú ni mo rí gbà. àánú ni báwo wá ni jíjáde yìí ta ló ṣokùnfà ọ̀nà àti jáde tọ́rọ̀ yìí fi já sọpẹ́ tí gbogbo ayé ń yọ̀ sí lónìí wọ́n láwọn kan ṣe wà nídìí pé kò yẹ orí bẹ́ẹ̀ lọ́nà torí ọ̀sán rọ́bà ní wọn mọ̀ dáadáa ní ìmọ̀ gbébọn ní kọ́dà ó ti pààyàn rí judgement ta kọ́kọ́ wọ́n ní judgement fẹ́ẹ́ tún pé méjì létà dókítà ẹ̀gbọ́n pé gbígbà pé judgement alákọ̀ọ́kọ́ gbígbà tí wọ́n rí máa bí gbígbà tí judgement ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ àárín yẹn ò yé mi ó yé wọ ṣé o lè ṣàlàyé ẹ̀ fún wa lórí ọ̀pọ̀lọpọ̀ ló ti ka lórí Facebook ọ̀pọ̀lọpọ̀ ló ti béèrè ọ̀rọ̀ lórí ẹ̀ ojú mi ilẹ̀ lòmíì fi ń wò gbígbà pé ìtọ́tọ́ ni wọ́n ṣe fún iṣẹ́ owó ẹ̀ lórí àwọn kan sì sọ gbígbà pé ọmọ tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ ọmọ tó jẹ́ pé ọ̀rọ̀ adìẹ lásán ni nǹkan kan o gbọ́ sí gbogbo bí wọ́n ṣe ń sọ nígboro bó ló ṣe wá já sọ pé ta ló tẹsẹ̀ bọ́. mo gbọ́ nípa pé wọ́n ní notorious armed robber ni ẹ̀wọ̀n pààyàn ṣe kò sí kan tó jọ bẹ́ẹ̀ nínú ìrìn àjò mi rí. o ti jalè rí. mi ò jí nǹkan yẹn rí o èmi ò dẹ̀ ríyàn tó sọ fún mi pé mo jí nǹkan rí fúngbà tí nǹkan yẹn ṣẹlẹ̀ nílùú kò sẹ́ni tó yọjú jáde pé mo jí nǹkan gan rí tí mo dẹ̀ tó fi wà lọ́gbẹ̀wọ̀n tí mo fi jáde mi ò gbéyàn tó sọ fún mi rí tó bá wà ó lè wà nínú wọn kò sẹ́ni tó sọ lójú mi ọ̀ tó sọ lójú àbòbí mi rí. ẹ̀ṣẹ̀ wo ló wá ṣẹ̀tẹ́ nìyẹn wá fi léwu pé òun gbọ́dọ̀ ràn ọmọ ilé wọn ni. nǹkan tí mo mọ̀ ni pé mi ò ṣẹ̀ ṣùgbọ́n àkọsílẹ̀ ti dúró pé bí àgbáyé mi ṣe máa rí. ó tún wá jẹ́gbọ́n bàbá bẹ́ẹ̀ nínú ilé kan náà. bẹ́ẹ̀ ni sà. ẹ̀dẹ̀ ń ríra ládùúgbò bàbá ẹ̀dẹ̀ ń ríra ládùúgbò ẹ̀ sì ń ríra nínú ìlú ní gbogbo ìgbà tí kéèsì yẹn ń lọ ẹgbẹ́ nu sí máìkì. kódà àmọ́ ń pàdé màá tún dọ̀bálẹ̀ màá tún kì í. ó dẹ̀ mọ̀ pé ìṣìn ṣẹjọ́ pé wọ́n ti dájọ́ pé wọ́n ti dájọ́ ikú fọ́mọ. nígbà tí wọ́n dájọ́ ikú fọ́mọ bíi ijọ́ kẹrin èmi rẹ̀ tún pàdé tí mo tún dọ̀bálẹ̀ báyìí tí mo kì í. ta ló ṣàtọ́nà bí ọmọ yìí ṣe jáde bí Ọlọ́run ṣe ní kí ó gba ìtúsílẹ̀. ẹni tí Ọlọ́run lò fún wa àwọn náà ni gómìnà wa lọ́sùn gómìnà Adeleke àwọn ni Ọlọ́run lò fún wa àwọn Ọlọ́run lò fún wa. àwọn ibìkan wà tó kọ́ lọ́fín nínú ọ̀rọ̀ yìí tí ò ṣe sọ lórí rédíò àbí bẹ́ẹ̀ kọ́ Ṣẹ́gun àbí bẹ́ẹ̀ kọ́. nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé ìwọ̀n tí mo lè sọ. ìwọ̀n tó lè sọ ni mo fẹ́ kó sọ.
èmi ò rí ẹnì kankan blame tàbí láti bú nínú ìrìn àjò mi rárá even tó lórí ẹ̀gbọ́n dáàdì mi tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ mi ò rí wọn bú torí nǹkan tẹ́mi nígbàgbọ́ àti òye mi ni pé ẹni tí Ọlọ́run bá ní ọwọ́ sí ìrìn àjò mi yẹn mo believe pé Ọlọ́run lè fún ẹ̀gbọ́n dáàdì mi ní agbára láti jẹ́ kí ìrìn àjò yẹn then adájọ́ tó dájọ́ mi ò fi ọjọ́ kan ṣépè fún rí even gbà tó dájọ́ kan fún mi àti ọdún tí mo lò lọ́gbẹ̀wọ̀n mi ò fi ọjọ́ kan ṣépè fún rí àwọn èèyàn kan ń sọ káàkiri lórí social media wọ́n ń ṣépè fún adájọ́ wọn ń bú wọ́n ń ṣe gbá wọ́n ṣàwò but èmi believe pé nǹkan táwọn ọlọ́pàá kọ sínú pépà àti nǹkan tó kó síwájú adájọ́ ṣiṣẹ́ lé lórí tó túmọ̀ sí pé àwọn ọmọ tí wọ́n mú níbi nǹkan tí nǹkan yìí ti ṣẹlẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ tí wọ́n ń jí adìẹ yìí lọ́wọ́ tí wọ́n dẹ̀ mú wọn bẹ̀ láàrin oṣù 4 tán kó wa lọ sẹ́wọ̀n wọ́n fi wọ́n lẹ̀ náà nígbà tó dẹ̀ jáde kó jọ ọ̀sẹ̀ kan lọ wọ́n ní gbogbo wọn tíráàkó kó Nàìjíríà ẹ jẹ́ ká ti bẹ̀yẹn wò wọ́n dẹ̀ mú ìmì àtọmọ kejì tí a gbà pé a jalè wọ́n dẹ̀ sọ wá sẹ́wọ̀n wọ́n tó wá sọ wá sẹ́wọ̀n nìkan wọ́n tó dájọ́ kó fún wa nítorí nǹkan tí wọ́n kọ àti nǹkan tí wọ́n kó síwájú. ṣé wọ́n fún rẹ kọ́ ló kọ statement. mi ò kọ statement mi ò dé station débi pé mo fẹ́ ní experience bọ́sẹ̀ kọ statement. wọ́n bá ní nǹkan tó fẹ́ fi búra tí mo ṣe wáyé. àbí ọ̀tọ̀ ní tá à ń kà àbí ògbọ́n náà ò gbọ́ sí tí mò ń sọ yìí. nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé. o gbọ́ pé wọ́n ń sọ bẹ́ẹ̀. mo gbọ́. pé wọ́n ní notorious armed robber ni ọ́. normally àwọn míì máa lè sọ bẹ́ẹ̀. ṣé lé lórí tó túmọ̀ sí pé àwọn ọmọ tí wọ́n mú níbi nǹkan tí nǹkan yìí ti ṣẹlẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ tí wọ́n ń jí adìẹ yìí lọ́wọ́ tí wọ́n dẹ̀ mú wọn bẹ̀ láàrin oṣù 4 tán kó wa lọ sẹ́wọ̀n wọ́n fi wọ́n lẹ̀ náà nígbà tó dẹ̀ jáde kó jọ ọ̀sẹ̀ kan lọ wọ́n ní gbogbo wọn tíráàkó kó Nàìjíríà ẹ jẹ́ ká ti bẹ̀yẹ̀ wò wọ́n dẹ̀ mú ìmì àtọmọ kejì tí a gbà pé a jalè wọ́n dẹ̀ sọ wá sẹ́wọ̀n wọ́n tó wá sọ wá sẹ́wọ̀n nìkan wọ́n tó dájọ́ kó fún wa nítorí nǹkan tí wọ́n kọ àti nǹkan tí wọ́n kó síwájú. ṣé wọ́n fún rẹ kọ́ ló kọ statement. mi ò kọ statement mi ò dé station débi pé mo fẹ́ ní experience bọ́sẹ̀ kọ statement. wọ́n bá ní nǹkan tó fẹ́ fi búra tí mo ṣe wáyé báyìí even bó ṣe tó wà gbòòrò lé ní. o kọ statement. bẹ́ẹ̀ ni sà. di bá a ṣe ń sọ̀rọ̀ yìí. bẹ́ẹ̀ ni. o kọ statement ní police station. mi ò kọ any statement tó gbé mi lọ́gbẹ̀ẹ́. ṣùgbọ́n wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ kọ́ lẹ̀. wọ́n béèrè lọ́wọ́ mi mo dẹ̀ sọ fún wọn nǹkan tí mo dẹ̀ sọ. ṣó o sign. wọ́n bẹ̀rẹ̀ sí ní nà mí wọ́n ìbéèrè. àbí ọ̀tọ̀ ní tá à ń kà. bẹ́ẹ̀ ni. o kọ statement ní police station. mi ò kọ any statement tó gbé mi lọ́gbẹ̀ẹ́. ṣùgbọ́n wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ kọ́ lẹ̀. wọ́n béèrè lọ́wọ́ mi mo dẹ̀ sọ fún wọn nǹkan tí mo dẹ̀ sọ. ṣó o sign. wọ́n bẹ̀rẹ̀ sí ní nà mí wọ́n ìbéèrè wájú mi. irọ́ Ọlọ́run àlàyé tó dá mi mo fi búra. kò síbi tí mi ti lè sọ kò sí nǹkan tó lè gbé sílẹ̀ báyìí. láti ẹni kan béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n kọ statement ẹ̀ lẹ̀. wọ́n bí mi kan wá fagi sísàlẹ̀ kan ní kò sign. wọ́n bí mi kankan wọ́n bí mi wọ́n nà mí ni. ìgbà tó dẹ̀ rí pé the same thing náà ni wọ́n dẹ̀ pọ́ ọmọ kejì fẹ́ kú wọ́n dẹ̀ kó wa sínú mọ́tò wọ́n kó wa lọ sí SARS lóṣù lẹ́yìn ìgbà tá a di sanko. kí wọ́n á fi dájọ́ ńgbà tí wọ́n gba statement lẹ́nu títí. nǹkan tó dájọ́ sọ náà ni pé pẹ̀lú àwọn ìwádìí tí àwọn ọlọ́pàá ṣe tí ó dẹ̀ fìdí múlẹ̀ ní àwọn òfin. gbogbo ọ̀rọ̀ tẹ́yìn sọ ńkọ́ pé kò sí ó wà lápẹ̀lẹ̀. àwa náà ṣe àkọsílẹ̀ ọ̀rọ̀ wọn ni wọ́n sọ. adájọ́ rí nǹkan kan pé o kọ sílẹ̀. èmi ò kọ ìwé wọn dẹ̀ béèrè lọ́wọ́ mi kàn máa tó báyìí kó ní nǹkan tó lè jẹ́ kí nǹkan yẹn bí ayé ìgbà yẹn bí CCTV wà tó lè capture nǹkan yẹn nígbà yẹn ni wọ́n bá lọ wù jáde wọ́n mọ̀ pé nínà nọ́nà èmi apá ìwà lára mi nà. o kọ statement. bẹ́ẹ̀ ni sà mi ò kọ̀wé wọn dẹ̀ gbéwèé síwájú mi báyìí kàn máa sọ pé yá máa sọ à ń báyìí kọ́. wọn ò sì sáì rárá. mi ò sáì níwèé kankan. disin o sáì sí ríbi kankan. Ọlọ́run jẹ́. àárín yẹn ó yí díẹ̀ o kò possible kó má ní statement máa bẹ́ẹ̀ fi ṣe kéèsì o. fúnra wọn nǹkan tó wù wọn náà kọ síbẹ̀. ẹni tó bá tiẹ̀ kọ́ bọ́n ṣe béèrè lọ́wọ́ ẹ̀ wá sáyẹ̀nsì pé wọ́n pọ̀ ọ̀rọ̀ tó sọ wọ́n á fagi sí ìsàlẹ̀ pátápátá kó wọ́n má bàa kọ nǹkan mi àbí ẹ̀yin èèyàn kílẹ̀ ni mo sọ. tí wọ́n bá béèrè statement lọ́wọ́ mi ọ̀tọ́ bá kọ́ ṣèbí tí máa sáyìn wọ́n á gbé fún mi. náà ni mo sọ ṣé o sáyìn. wọn ò gbé wèé fèmí kí n kà débi tí máa sáyìn ìwé náà. jọ jaṣọ Latuns máa bọ̀ bá mi polówó Juda ajá tó lọ lé ẹkùn tó bọ̀ ọpẹ́ ńlá ni o àtòrí nǹkan ṣe nǹkan lọ́lọ́run bọ́lá wọn bá sì ṣe nǹkan èèyàn ní máa ń lò tàbí kó lo nǹkan kan tí ó fi ṣínà ayọ̀ fún èèyàn mò ń ṣàlàyé kan fún àwọn tájọ wà ní ọ́fíìsì mi lẹ́ẹ̀kan pé bóyá tí mi bá ní accident bóyá n bá má débi tí mo dé lónìí àkọ́kọ́ lè jẹ́ pé Ọlọ́run mọ̀ọ́mọ̀ fi ọmọkùnrin yẹn pamọ́ ẹlẹ́lẹ́ẹ̀kejì ó lè jẹ́ pé torí ibi tó ń lọ ibi gíga tó ń lọ torí pé wọ́n ti sọ tẹ́lẹ̀ wípé ọmọ ológo lọmọ yìí ó lè jẹ́ pé àsìkò tó go rẹ̀ ó bu jáde gangan tá a ti kọ làdé yìí ẹgbọ́n tó sọ lẹ́ẹ̀kan ó ní òun ò bínú sádájọ́ kódà òun ò bínú sí ẹni tí ó ní adìyẹ tó sọ pé adìyẹ òun sọnù dèpòdépò pé òun ò bínú sí kinní kan mọ̀lẹ́bí wa tún wá ní wọ́n ǹjẹ́ ó ṣeé ṣe kí èèyàn ó jẹ́ mọ̀lẹ́bí èèyàn kó wá tún fínúfíndọ̀ ràn ọmọ àbúrò ẹ̀ lẹ́wọ̀n kó ràn nílé ikú ńlèyàn ó fi mọ̀ yín pé kò há nídìí bí ṣùgbọ́n ẹnìkan wà tó jẹ́ pé iṣẹ́ táwọn ṣe ẹnìkan ti wá sórí ètò yìí rí bí oṣù méjì sẹ́yìn tó jẹ́ pé arákùnrin kan báyìí tó gba ẹni tó wà lẹ́wọ̀n ní Kirikiri lẹ́kọ̀ọ́ tó ṣẹ̀ṣẹ̀ gbà á lẹ̀ mú gbàgbé orúkọ arákùnrin yẹn iṣẹ́ táwọn ṣe nìyẹn èèyàn méjì no 21 lóhun ti gbà á lẹ̀ èèyàn méjì ló kó wájọ yẹn irú ẹni yẹn náà ni ẹni tí ó wà lọ́dọ̀ mi ń bì yìí ẹ kú dédé àsìkò yìí mà ẹ pẹ̀lẹ́ ẹ kú iṣẹ́ ẹ̀yin lọ́lọ́run lò láti tẹsẹ̀ bọ wàhálà yìí kódà ti gba threat messages
tí wọ́n ti sọ pé bóyá ẹ̀yin gan wọ́n yá kí mo yín kò nílẹ̀ pé bí ìgbà tẹ̀ ń dí wọn lọ́wọ́ ẹ fẹ́ dojú ọ̀rọ̀ rú bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. ọ̀pọ̀lọpọ̀ dojúkọ la kojú máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ló gbà yín ló lo gómìnà Adémọ́lá tí ìwé fi já sí rọrùn báwo lágbára kankan. àwọn èèyàn ń béèrè pé ṣé wọ́n lè rojú yín bẹ́ẹ̀ni sà wọ́n lè rojú yín bá mi fojú wọn hàn àwọn aráyé kí wọ́n rí ẹni tí Ọlọ́run lò láti rìnrìn àjò yẹn títí tó fi dọ́dọ̀ gọ́vnà tí Ọlọ́run fi wá fi sí gọ́vnà lọ́kàn láti yọ̀ǹda arákùnrin kí làwọn nǹkan tẹ́ ẹ dojúkọ kí làwọn ìrìn àjò tẹ́ ẹ rìn kéèsì tá alákọ̀ọ́kọ́ ńgbà tí adájọ́ dá originally ẹ̀rí judgement yẹn how many pages 70 pages. judgement book ẹlẹ́ẹ̀kejì ńbo ló ti wá. àmọ́ ibi tó ti wá a kàn rí i pé wọ́n fọ́n kiri orí ẹ̀rọ ayélujára ni. how many pages nìyẹn. 33 pages mẹ́tàlélọ́gbọ̀n. ó wà lọ́wọ́ lọ́ọ̀yà bẹ́ẹ̀ni sà. ẹ gbòǹkẹ́ fún sórí social media. àwo wọn fi sórí social media náà ó wà lórí social media. ó wà lórí social media. bẹ́ẹ̀ni sà. ṣùgbọ́n àwọn èèyàn ò gba ìyẹn gbọ́ bíi oní 33 pages yẹn. torí wọn tètè release yẹn lẹ́tà àtàwọn rí àwọn yẹn tó wá ń lọ ni àwọn kan wá pè wá sákìyèsí làwa ní ọ̀dà káwọ́ pẹ̀lú ètò wà lọ́wọ́ lọ́ọ̀yà ẹ̀. kí ni ìyàtọ̀ tẹ́ ẹ rí láàrin méjèèjì madam. ìyàtọ̀ tó wà bẹ́ẹ̀ ni pé ilé tó jẹ́ gidi ó ní òǹtẹ̀ ilé ẹjọ́ ó ní déètì bí ẹ̀ẹ̀mejì ni wọ́n ti gbà ríṣẹ́ gbà tó máa ọmọ nọ́mbà ẹ̀ torí ká má bàa yọ tàbí ká má bàa ṣe àfikún rẹ̀ èyí tó jẹ́ gidi ojúlówó ṣùgbọ́n èyí tí wọ́n padà gbé jáde tó pọ̀ tó jẹ́ 33 pages yẹn wọn tó bó lẹ́sẹẹsẹ wọn nọ́mbà ẹ̀ kò dẹ̀ ní òǹtẹ̀ ilé ẹjọ́ lọ́yìn orí bí àkọ́kọ́ bóyá tọ́wá ka awẹ́kìnní awẹ́kejì awẹ́kẹwàá ni wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ bóyá déètì àbí kankan sí ṣùgbọ́n kò dàbí ti èyí tó wà lórí ọlọ́yẹ̀ gangan tó jẹ́ pé awẹ́kìnní wọ́n stamp ẹ̀ wọ́n fi déètì sí awẹ́kejì wọ́n stamp ẹ̀ wọ́n fi déètì wọ́n dẹ̀ nọ́mbà ẹ̀ but àkọ́kọ́ yẹn wọ́n nọ́mbà ẹ̀ kò dẹ̀ ní déètì kò dẹ̀ wà well arranged bí èyí tó wà lórí ọlọ́yẹ̀ gangan kò dẹ̀ ní stamp. àwọn stamp kan tó fi ṣe bóyá láyìn awẹ́kẹwàá tó máa ti kájọ àwọn mẹ́wàá lọ wákàn stamp kan awẹ́ mẹ́tàlélọ́gbọ̀n stamp tí wọ́n fi sí. ó ṣe stamp gan wọ́n kàn kọ́ déètì bí bàtàn kan fọwọ́ sign bákan lẹ́yìn tí wọ́n tó jẹ́ doctor wọn yẹn wọ́n ṣáà kó papọ̀ mọ́ ti èyí tó wà lọ́wọ́ lọ́ọ̀yà ẹ̀ tó gbà lọ́wọ́ ilé ẹjọ́ bẹ́ẹ̀ ni sà. ṣó ṣe é dọ́gbọ́n sí. mi ò ṣiṣẹ́ amòfin kò yé wa. iṣẹ́ kí lẹ̀ ń ṣe gan-an ma. ajìjàgbara ni èmi. ajìjàgbara. bẹ́ẹ̀ni. fún ẹni tójú bá ń pọ́n. fún obìnrin àti àwọn ọmọdé pẹ̀lú àwọn tí. wọ́n fìyà jẹ láwùjọ. tí ìyá bá fẹ́ jẹ bí májìyàgbé àwùjọ. bẹ́ẹ̀ni sà. ilẹ̀ yín dúró fún. bẹ́ẹ̀ni sà. akitiyan yín lẹ ṣe kódà ẹ ṣe wọ Àbújá. bẹ́ẹ̀ni sà. ẹ rin ìrìn àjò yẹn débi tó ṣe é rìn dé ńlọ́lọ́run fi jẹ́ kó já sáyọ̀ báyìí. ǹjẹ́ ẹ lè dárúkọ yín fún àwọn èèyàn. orúkọ mi ni Monsurat Olúwatóyìn Ibrahim olùdásílẹ̀ Monsurat Àjọkẹ́ Foundation àjọ tó ń jà fún ìlòkulò obìnrin àwọn ọmọdé àti àwọn tí wọ́n bá ń fìyà jẹ láwùjọ àti ní gbogbo àgbáyé. àwọn tí wọ́n wá ń sẹ́ndì threat pé tẹ́ ẹ̀ bá jáwọ́ àwọn nǹkan tẹ́ ẹ̀ ń sọ nǹkan kan ẹ má sọ̀rọ̀ nípa ẹ̀ mọ́ nǹkan yìí àwọn irú messages wo lẹ ti gbà. mo máa ń gbàdúrà kan lójoojúmọ́ tí mo bá jí pé ayé mi ò ní tọwọ́ èèyàn bàjẹ́. àmín. tèmi náà sì ní tọwọ́ tèèyàn bàjẹ́. èmi náà ò ní tọwọ́ tèèyàn bàjẹ́. èèyàn náà sì ní tọwọ́ mi bàjẹ́. èèyàn ò ní tọwọ́ mi bàjẹ́. màá fi orúkọ bo àwọn ẹni bẹ́ẹ̀ láṣìírí. ìgbà tí àwọn kan sọ pé kéré tà lọ ilé ẹjọ́ kò tẹ́ mi lọ́rùn ó wá láwọn kan tó yẹ ká gba àwọn kan dìde sí wa láti Àbújá tán jẹ́ ọ̀gá adájọ́ àgbà láti ràn wá lọ́wọ́ wọ́n sì ní ká fáwọn ní nọ́mbà àwọn tó jẹ́ kán bá lè tí wọ́n lè jọ tán mọ̀ nípa kínní tí ó fi rọrùn tán jẹ́ mọ̀ nípa àfún wọn nọ́mbà wọ́n yẹ jọ sọ̀rọ̀ pé ìgbà nǹkan báyìí ìgbà nǹkan báyìí ìgbà tó yẹ àwọn yẹn pè wá padà pé àwọn ọmọ gbọ́ nǹkan báyìí tó ń fẹ́ àwa ti ṣe ṣùgbọ́n wọn ò mú àdéhùn ṣẹ gẹ́gẹ́ bí nǹkan tó ní àwọn ìgbésẹ̀ tó yẹ kó gbé ká fi bẹ̀rẹ̀ appeal lórí process yìí mo bá pe ẹni ọ̀hún ẹjọ́ torí Ọlọ́run báyìí kò sọ̀rọ̀ tí ò sọ̀tàn kí tẹ̀lé tí wọ́n ń bẹ̀ sáà lágbéṣẹ́ fóun ni oríṣiríṣi bẹ́ẹ̀ akọ̀ròyìn mi tajọ wá síbí ọ̀pọ̀lọpọ̀ ìgbà tá a bá ń kọ̀ọ̀kan tá à ń bẹ̀bẹ̀ tá à ń bẹ àwọn ìjọba kan jọ̀ká bá wa síjú àánú wọ ọmọkùnrin a máa tẹ àtẹ̀jíṣẹ́ lábẹ́ inú pé kí ni ti ṣe gan àbúrò kọ̀ọ̀kan olóhùn fà òfẹ́ ká kọ̀ọ̀kan nípa nǹkan arákùnrin yìí mọ́ kí ni sí wá bọ́lá sí mọ́ra rí àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ lọ sórí afẹ́fẹ́ la wà ṣáà dúpẹ́ fọlọ́ oríṣiríṣi àtẹ̀gbọ́n tá a tún sanwó fún gan lórí ilé ẹjọ́ kòtẹ́mílọ́rùn tó tún gbowó lọ́wọ́ adájọ́ àgbà láti fi mú àwọn ìwé tó yẹ kó ṣe àtàwọn bísẹ̀ tó yẹ kó gbé. kò sì wá mọ̀ pé rìsíìtì ti dọ́wọ́ ti yín. tí o gbọ́ sódà pàtí ìsìtò tó tún dùn mọ̀ wọ́n pé kí ló kàn wá pé ṣé wà lóun ti gba owó ni àti àwọn ìdojúkọ bẹ́ẹ̀ aṣá adúpẹ́ lẹ́nu ká adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ó mọ̀ kan Fresh FM Òṣogbo tí wọ́n ní kẹ́ ẹ tún lọ sọ lórí rédíò bẹ́ẹ̀ wí bẹ́ẹ̀ mọ́ àbí bẹ́ẹ̀ kọ́. kábíyèsí Ọlọ́run ẹ jẹ́ àdó síbi ọpẹ́ mo bá yín dúpẹ́ pé wàhálà yín ò já sásán mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ọmọ yìí ò kú sọ́hùn. màmá ẹlẹ́ẹ̀ṣọdún ayọ̀ rí bá mi gbé microphone sí wọn lẹ́nu ẹni ọdún yìí ni ó jẹ́ ọdún tẹ́ ṣọdún ayọ̀ rí látijọ́ tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni àbí. bẹ́ẹ̀ ni sà mi ò sọdún ayọ̀ rí látọdún tí ọmọ mi ti wà ní ẹ̀wọ̀n lọ́dún. ipò wo lẹ wà. ipò tí mo ti wà ó dáa tó pọ̀ ipò tí mo wà mi ò bẹ́gbẹ́ pé mi ò rí sẹ́sì torí gbà tí mo bá ń tiraka láti kówó jọ. owó tẹ bá rí láti fi ṣẹjọ́. àtọ̀ mi ò ní iṣẹ́ kankan ní pàtó tí mo rí ṣe rí àtọ̀dọ̀ tó mọ̀ yìí ti wà níbẹ̀ torí wàhálà náà ní gbogbo gbà sẹ́mo pé ní àjò ìrìn àjò owó ni bàbá ẹ̀ tíra ó dúró ṣàṣà lọkùnrin tó lè ṣerú ẹ̀ kò sí tí mo lè béèrè
tí ò ní fún. ọmọ yìí sọ nǹkan kan nínú ọ́fíìsì ọ̀dọ̀ mi lẹ́ẹ̀kan mo ké e mọ́ lẹ́nu ipe irú ẹ̀ṣẹ̀ wo ni ẹ̀yin àtọkọ yín lè ṣe ẹ̀gbọ́n wọn tí wọ́n fi lè wò débi kọ́mọ yìí ó lọlé ikú ọmọ yìí wá sọ gbólóhùn kan kí ló sọ lẹ́ẹ̀kan Ṣẹ́gun ẹ bá ń gbé microphone sẹ́nu ẹ̀ Ṣẹ́gun kí ló sọ tí mo ní kọ́ ọmọ sọ bá ọmọ. mo ní mi ò mọ ẹ̀ṣẹ̀ tí mo ṣe ẹ̀gbọ́n dáàdì mi yẹn pé mèrè mẹ̀ṣẹ̀ tí dáàdì mi ṣe àwọn náà pé àbí ọjọ́ kan ti wà tí wọ́n ti dẹnu ìfẹ́ kọ. ó ní bóyá wọ́n fẹ́ tán bẹ́ẹ̀ mọ́mì òun tí mọ́mì òun ọ̀gbà mọ́ wá bí mọ́mì mo ní mọ́mì ẹ̀gbọ́n ṣé èsì pé wọ́n fẹ́ tán bẹ́ẹ̀ yín tẹ̀yìn náà gbé tẹ́yìn ẹ̀ wò ó sì fún ọ. mo ní kí Ṣẹ́gun ọmọ sọ bẹ́ẹ̀ mọ́ rò bẹ́ẹ̀ mọ́mọ́ mo bá yín dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣé ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè ni àwọn èèyàn ń béèrè lórí social media tí èmi fúnra mi ò lè dáhùn báyìí ẹ jẹ́ kí n ṣí ojú òpó lẹ̀ kí àwọn èèyàn ó béèrè ìbéèrè tí wọ́n fẹ́ béèrè lọ́wọ́ yín madam aláṣeyọrí lèèyàn máa ń kí mo kí n pé ẹ kú àṣeyọrí tẹ́ ẹ bá gbé gbèsè tẹ́ ẹ rìnrìn àjò yẹn lọ bẹ́ẹ̀ ṣe fẹ́ rìn tí ò bá yọrí sí ibi ire bí ìgbà téèyàn ò máa ń ṣe náà ni ó sì já sí àbí bẹ́ẹ̀ kọ́ 08032321059 lójú òpó tó wọ bíi ẹ jẹ́ ká wo àwọn ìbéèrè táwọn èèyàn á fẹ́ béèrè ọ̀rọ̀ mo bá yín dúpẹ́ náà wà ń bẹ̀ o ṣùgbọ́n ẹni bá ní ìbéèrè tó fẹ́ béèrè ẹni kẹ́ ẹ jẹ́ kí á tẹ á pè wọlé. hello. ẹ kálẹ́ o. ẹ kú dédé àsìkò yìí o. ẹ pèsè. bishop nípe láti Ọ̀yọ́. bishop láti. bishop nípe láti Ọ̀yọ́ Aláàfin. látọ̀yọ́ Aláàfin ẹ sọ̀rọ̀ sókè pápápá. ẹ lọ́kùnrin kí ni kàfẹ́ sọ bẹ́ẹ̀ ni pé ṣé arákùnrin tún ṣe ẹ̀gbọ́n bàbá rẹ̀ tẹ́lẹ̀ ni. mo ti béèrè náà lọ́wọ́ ẹ̀ ń pé ṣẹ́ṣẹ́ ẹ̀gbọ́n bàbá ẹ̀ tẹ́lẹ̀ ni ó ní òun ò ṣẹ́. torí ọ̀rọ̀ ó yà mí lẹ́nu o. kò sẹ́ni tí ò yà lẹ́nu tó tún jẹ́nu mọ̀lẹ́bí kan náà. Ọlọ́run kò wáyọ̀. hello. ẹ ṣeun o orúkọ yín bolẹ̀ tí ń pè. orúkọ mi báyìí lọ́dọ̀ méjì. ìdílé tó ń bèrè ni pé ẹni yẹn gangan ṣé ọmọ ìjọ ọmọ bàbá jọ ní àwọn bàbá wọn ní bàbá ní àbí ẹ̀gbọ́n ní fámìlì làtàn. fámìlì ni wọn kì í ṣe ọmọ ìyá ọmọ bàbá àbí bẹ́ẹ̀ kọ́. ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé bẹ́ẹ̀ ló bímọ bẹ́ẹ̀ máa lórúkọ gidi sọmọ o àjẹgbọ́n lórúkọ ọkùnrin tó tọ́ o. ọlọ́run ṣẹ́gun yẹn dé mẹ́ta yẹn ní alágbára ọlọ́run. Olúwa ti ṣẹ́gun. inú rẹ̀ ò ní kú lẹ́yìn o. àmín o àmín. hello. 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 yes sir ẹ kálẹ́ sà. orúkọ yín sà ni mo lẹ ti ń pè sà. orúkọ mi ni Káyọ̀dé Múráìnà látàmúlòkó. látàmúlòkó ẹ̀yin tẹ́ wà lókè òkun nọ́mbà tẹ́ lò rè o torí wọn jẹ́ káwọn ará abroad ò ráyè wọlé o 0909 1111 059 ẹ̀yin tẹ́ wà lábroad nọ́mbà tẹ́ lò nìyẹn ẹ fi nọ́mbà méjèèjì ti àwọn tó wà ní Nàìjíríà sílẹ̀ ẹ̀yin tẹ́ sì wà ní Nàìjíríà ẹ má lo 090 yẹn ẹ fi less fún àwọn tó wà lókè òkun 09 +234 909 1111 059 +234 909 111 1059 ẹ̀yin tẹ́ wà lábroad ní kẹ́ lò yẹn bàbá mò ń gbádùn yín sà. ọbẹ̀ ni ẹ dúpẹ́ o Ọlọ́run ní jẹ́ kó lálá kó bá mọ́ àmín ogun tó ti fẹ́ òní gbére o. àmín o. bẹ́ẹ̀ ni kọ́lọ́n kó sànù wa lórílẹ̀‐èdè Nàìjíríà tá a wà irú nǹkan bẹ́ẹ̀ ni ó ti tẹ̀lẹ̀ sí mi náà ní ẹni police station ó jẹ́ pé wọ́n kàn gba rìpọ́ọ̀tù wọ́n kọ rìpọ́ọ̀tù mi wọ́n jẹ́ kí n rí rìpọ́ọ̀tù wọ́n jẹ́ kí n sáìn wọ́n dẹ̀ ní garaajì ń bẹ̀ yẹn ló ti tẹ̀lẹ̀ sí mi tó tí mo dẹ̀ lọ fẹ́ẹ̀sì judgement ní ohun tí mi ò mọ̀ tí wọ́n ti kádájọ́ dẹ̀ ti mi ò dẹ̀ mọ́ tọ́kọ mi ò dẹ̀ mọ́ tí mo ti tó kọ́lọ́n kó sànù mo bẹ́ẹ̀ ni ẹdú pẹ́ torí ìjẹ́ Ọlọ́run kò yọ. ẹ ṣe wá dúpẹ́. àárín kan sì ń ṣe mí ní ààhín ọmọkùnrin yìí mọ̀ lóhùn sáyẹn statement ṣùgbọ́n statement tẹ́ tó wà lọ́wọ́ yín type 1 níbo lẹ ti rí níbo lẹ ti rí type 1 statement yìí. orí ẹ̀rọ ayélujára náà láti download débi táwọn yẹn ti ń gbé káàkiri àwa fi bí léèrè pé a máa rí statement kan Ṣẹ́gun báwo ló ṣe jẹ́ ó dẹ̀ forúkọ Ọlọ́run búra pé kódà ká gbé nǹkan ṣẹ̀báyé sílẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá láti fi búra kóhùn kọ statement kankan. kò sí sáyẹn statement kankan ju wípé wọ́n lu òun lọ pé kóhùn sọ̀rọ̀ tó ń dẹ̀ ní ọ̀rọ̀ wo lòun fẹ́ sọ lórí nǹkan tó ń wò ṣe nǹkan la fi ní la fi rí kọ́pì yẹn lórí ẹ̀rọ ayélujára láti rí statement yẹn. so kò ní statement báyìí. gẹ́gẹ́ bó ṣe sọ fún wa. Ṣẹ́gun láàrin ní tilẹ̀ ń tọ́ lọ́hùn wọn lè ṣẹ́jọ́ láì rí statement yẹn o sì ń sọ pé o kọ statement. bẹ́ẹ̀ni sá. o kọ statement rárá. mi ò kọ statement mi ò mọ ibi tó ti rí àwọn òwe yẹn. kábíyèsí Ọlọ́run. hello. hello. hello sir. ẹ kú dédé àsìkò yìí orúkọ yín bọ́lá ti ń pè. ọjà mi ọjà. yes sir. kò ní bàjẹ́ o ẹ̀ ní balẹ̀ báyìí lára lágbára Ọlọ́run. àmín o. ẹ̀ ní alákòóbá o. àmín o. ẹ rí pé ilé ìtún ṣe díẹ̀ sà. ó lágbára màmú ń gbọ̀n. ó kọ̀ mí sáré bàbá kan látọ̀kọ̀ ní ẹ̀jọ́ bàbá iṣẹ́ gbogbo mo ti ẹ̀rẹ̀ bá tó irú gbàgbọ́ òun ní débi pé lẹ́yìn tí wọ́n rọmọ wọn fẹ́wọ̀n wọ́n á tún wá rí ẹni ẹ̀ wọ́n tún jọba dẹ̀ fún òòrùn pé àbí káwọn bù ní nǹkan lórí. ó máa ń jọ mí lójú o èyí ó jọ mí lójú lẹ́yìn yìí o àbàbá yẹn onígbàgbọ́ gidi ni wọn ò sábà nítorí ara wa jẹ o. onígbàgbọ́ gidi ni ẹ̀yin ò ní gbàgbọ́ ẹ̀. kí ni fọ ọkọ mọ. ẹnì ẹ má bínú ẹ ti bínú tán hello. hello. ẹ kú dédé àsìkò yìí sà. ẹ kú jọ mẹ́ta. orúkọ yín bọ́lá ti ń pè.
Benjamin ìfẹ́ lójú láti wáyà kébù. ok ìbéèrè yín. Ìbéèrè mi ni pé ṣé ẹni yẹn pẹ̀lú bàbá ẹ̀ nígbà tó ṣe ríra kí ni èrò ọkàn ẹ̀ sí? mi ì gbọ́ yín dáadáa èrò ọkàn ó ti já. Hello. à ń gbọ́ yín sà. Ẹ̀mọ́ ní kí ni ṣé nígbà tó ọmọ jáde báyìí ṣé bàbá yẹn ti fojú rí ọmọ yẹn? ẹ̀gbọ́n ṣe nígbà tí Ṣẹ́gun ti dé ṣé ẹni tí bí yẹn ṣe ẹ̀gbọ́n yín yẹn ṣó ti rí Ṣẹ́gun kò tí ì rí Ṣẹ́gun bóyá kò sí nílé bóyá ó travel wọ́n ní wọn ò tí ì ríra kò tí ì rí Ṣẹ́gun kọ́ má jẹ́ pé kò mọ̀ pé Ṣẹ́gun ti jáde o. Ẹ̀rọ ìbéèrè mi kejì ṣé kì í ṣe tó bá àwọn olóṣèlú tó jẹ́ alátakò síra tó fi plan fún bẹ́ẹ̀? ń gbọ́ ṣé èṣe kò ṣiṣẹ́ fún òṣìṣẹ́ tó ti kọ́ another party. ọmọ 17 years náà nígbà yẹn kátẹ ní kó tẹ ò tí ì lé ní PVC gangba yẹn so ọmọ 17 years nígbà yẹn kátẹ ní kó ń ṣòṣèlú ẹgbẹ́ wo ni ìbá wà tí ìbá fi lè jẹ́ ẹgbẹ́ alátakò ní at 17 abẹ́ bá mi ro bẹ́ẹ̀ sà. ẹ mo mọ̀ pé ọmọ 17 but kò sí táwọn olóṣèlú yẹn ò lè ṣe fọ́ fún yàn nígbà ìjọba ọmọ tó kéré sí yẹn wọ́n lè ṣe sí lórí èmi náà ní ẹ̀gbọ́n tí òkú ọmọ ọdún mẹ́wàá tó ṣẹ̀wọ̀n lórí olóṣèlú lórí ọ̀rọ̀ olóṣèlú ọmọ ìlú ṣẹ̀wọ̀n. ẹ ṣeun sà. bí kan ṣe kéré mọ̀ tẹ́ ẹ̀ ń ṣe rèé ó sì ti tó gbà tẹ́ ẹ ti ń ṣe láti gbà yàn lẹ̀ jà fún ẹ̀tọ́ ọmọbìnrin àti àwọn ọmọ kéékèèké. ó ti tó láti 2015 ni mo ti bẹ̀rẹ̀. 2015 lẹ ti wà lẹ́nu ẹ̀ ṣùgbọ́n death threat and many threat messages ẹ̀ ń gbà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pọ̀ gan. bẹ́ẹ̀ni sá kéèsì ẹ̀ kò kí n ṣe ìtàkọ́kọ́ tí a dẹ̀ máa ṣe ṣùgbọ́n bóyá torí pé kéèsì tiẹ̀ fẹ́ le díẹ̀ àti ṣọ̀pọ̀lọpọ̀. kí ló dé tí kéèsì ẹ̀ le. bóyá bó ṣe jẹ́ pé ogun ilé àti pé kò sẹ́ni tí ó gbọ́ pé wọ́n rán yàn lẹ́wọ̀n torí ẹyin adìẹ kan àti adìẹ tí wọ́n wá ní kó dájọ́ wọ́n rán lẹ́wọ̀n wọ́n dájọ́ ikú fún tí arabiamọ ò ní tààyàn báwa ṣe ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń sọ pé kò jẹ́ ìgbà tán di pé kí nìyẹn jáde tán kò jẹ́ bí adigunjalè ni nígbà táwa ṣèwádìí tá a lọ adidi lọ sílùú Ọ̀yàn ni láti béèrè lọ́wọ́ àwọn tí Ṣẹ́gun tájọ ṣe ìwé àwọn aládùúgbò àtàwọn tí pé ṣé ó ń jalè ṣé ó ń ṣé jà lóòótọ́ gidi kí ló jàgan ni. ṣẹlẹ̀ tàdé rídìí òfin tó táwa gbé lórí pé rárá kò rí bẹ́ẹ̀ àwọn kan ní bẹ́ẹ̀ ni so àti bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ ṣàpọ̀ṣá ibẹ̀ ní tírẹ̀sì yẹn ti ń wáyé tó a bá ti ń fa lọ bí àwọn kó tó máa fa ọwọ́ nǹkan ọwọ́. ṣé nílùú Ọ̀yàn àbí ní outside Ọ̀yàn. mi lè sọ pé nílùú Ọ̀yàn ká ní ara àwọn tí agbójú okùn tẹ̀ tí ò jẹ́ ní agbá tó yẹ kí wọ́n dìde táwọn òbí Ṣẹ́gun rò pé. nǹkan kan ní láti wà ń di ọ̀rọ̀ yìí ṣé kìí ṣe pé àbúrò ṣé kìí ṣe pé bàbá ìṣe máa ń yẹn. èmi náà béèrè question yẹn pé màmá bàbá ṣé kìí ṣe pé ẹ ní àṣepamọ́ kan tẹ ṣe fún bàbá yìí tó burú. tó tó pé òun wá gbẹ̀san. wọ́n sì ní kò rí bẹ́ẹ̀ mo tún ṣe débi pé mo lọ sí ọ̀dọ̀ pásítọ̀ church wọn láti ṣèwádìí pé ẹjọ́ bàbá ọ̀rọ̀ kan rú mi lójú ìfún kábíyèsí ìlú Ọ̀yàn pé ṣé kò ń ṣe pé àwọn bàbá ìyá àti màmá wọn ṣẹ nìyí àbó ní kankan àbí Ṣẹ́gun jẹ́rú ọmọ wo ni Ṣẹ́gun jẹ́ ńgbà tó wà ní Ọ̀yàn wọ́n sì ní Ṣẹ́gun ń ṣe ọmọ burúkú kò lẹ́yìn ṣó pátá lójọ́ tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ ṣọ́ọ̀bù bàbẹ́ ló wà gbogbo àwọn tó jẹ́ ọ̀dọ́ nígbà náà lè jẹ́rìí sí wọ́n ti wá gbé ọ̀rọ̀ yẹn kàn yọ. mú mi ní òdodo ni ẹ̀mí yín ṣe pàtàkì níbi tá a dé dúró yìí pẹ̀lú ibi tọ́rọ̀ ń lọ yìí torí àwọn tó wà lórí social media ó ti ń di alátagbà àwọn kan ti ń wò ní ojú mi ni wọ́n fi pàápàá jùlọ ń gbò ti jẹ́ pé judgement ti pé méjì báyìí doctored one and original judgement jẹ́ 70 pages ó dẹ̀ ní òǹtẹ̀ ti ìjọba tó jẹ́ tilé ẹjọ́ the doctored one tí wọ́n circulate lórí social media ìyẹn ò ní stamp 33 pages dẹ̀ ni nbo ló ti emanate nbo ló ti jáde wá bẹ́ẹ̀ nìkan kan ò lè dáhùn nìyẹn lára abẹ̀lẹ̀ ti ń gba messages pé èwo ló kàn yín bẹ̀ ẹ̀ jáwọ́ ń gbọ́ ọlọ́run tẹ̀ tí wàá bá yín ṣe tó ti já sáyọ̀ débi tí ọmọ ti jáde ní ìsìn kò sẹ́jọ́ mọ́ lẹ́yìn ọpẹ́ ṣùgbọ́n àwọn kan ń sọ lórí ẹ̀rọ ayélujára bíi pé jíjà fún ẹ̀tọ́ ọmọnìyàn ṣe pàtàkì pé ó yẹ kí ọmọ ìgbà compensation ìjà lè rí àwọn tí wọ́n lè dìde pé àwọn fẹ́ jà fún kẹ́yìn fààyè ẹ̀ lẹ̀ láti sọ pé àbí káwulẹ̀ fìjà fọlọ́run jà káfọ́ lẹ́rán. ìmọ̀ràn mi fún gbogbo ọmọ Nàìjíríà pátápátá ni wípé kò sẹ́ni kankan tó lè gbèjà ara rẹ̀ jà ká gbà pé Ọlọ́run fi Ṣẹ́gun pamọ́ kára ìmọ̀ bá fi pamọ́ ni àti ọlọ́pàá àti lọ́ọ̀yà àti adájọ́ mi ò fẹ́ ká bẹ́ẹ̀ nìkankan jà àfẹ́jà gidi jà gan ju pé ká máa dúpẹ́ lọ ọ̀pọ̀lọpọ̀ ní ojú ẹ̀ ò rí tó nǹkan tí Ṣẹ́gun rí tó ti kú sí ọgbà ẹ̀wọ̀n ṣùgbọ́n Ṣẹ́gun jáde ní àlàyé kí la fẹ́ máa jà fún tó bá jáde wọ́rọ́wọ́ tí ò bá rí bẹ́ẹ̀ ta ló fẹ́ mọ Ṣẹ́gun báwo lòkù rẹ̀ ṣe fẹ́ tán mo bẹ̀ ọgbọ́n Nàìjíríà ká má bo ẹnu àtẹ́lu ẹnikẹ́ni yálà ọlọ́pàá yálà lọ́ọ̀yà ni tàbí adájọ́ ká fi ilé ìjà fún Ọlọ́run jà ká má bu ẹnu àtẹ́lu ẹnikẹ́ni kódà tí Ṣẹ́gun bá rí mo máa sọ pé tó bá rí ọlọ́pàá tó jẹ́ prosecution gbà yẹn tàbí lọ́ọ̀yà tó gàgẹ́ bí adájọ́ tàbí ẹni tá a gbà fún appeal tàbí ẹni tó jẹ́ adájọ́ tó dájọ́ gan kó tún kí wọn kó dúpẹ́ kó gbà pé Ọlọ́run ló jẹ́ kó rí bẹ́ẹ̀ Ọlọ́run ló jẹ́ kó rí bẹ́ẹ̀ àṣetán láti bẹ́ẹ̀ nìkan jà láti báyọ̀ jà láti bẹ́ẹ̀ náà dúpẹ́ ká máa dúpẹ́ lọ. àwọn èèyàn ń béèrè nọ́mbà tẹ̀yìn gangan lórí social media nígbà àwọn fẹ́ bá yín sọ̀rọ̀ àwọn fẹ́ bá yín ní gbólóhùn àwọn ní àwọn nǹkan kan tí wọ́n fẹ́ ọ̀pọ̀lọpọ̀ sì fẹ́ ran Ṣẹ́gun lọ́wọ́ ẹni ṣẹ̀ṣẹ̀ dé ǹjẹ́ ẹ ti gbé lọ hospital ǹjẹ́ wọ́n ti treat ẹ̀ ibi tó ti dé yẹn kì í ṣe abroad o kì í ṣe lóyìnbó ẹ ti lọ sí hospital. àwọn òbí mi ti wọ́n ti test yẹ. mo ti lọ sí hospital mo dẹ̀ ti sùn àwọn oògùn. o ti lo oògùn. bẹ́ẹ̀ni ó wà okay ìdí tí Ọlọ́run fi pamọ́ àmọ́ ó ti wá jáde báyìí àmẹ́ni tọ́lọ́run fẹ́ lò fún ìrìn àjò ayé ẹ̀ láti jáde sókè torí ògo ìgbọ́dọ̀ tán
ó sì gbọ́dọ̀ jáde síta àsìkò sì rèé àsìkò ẹ̀ tó láti jáde síta ni wọ́n fi rántí ẹ̀ ẹ rántí ẹni tí wọ́n ní ọba yẹn sọ pé ẹnìkan sì wà ní kíníkan ẹ lọ́ba ń pè wá àgbo olórí agbọ́tí àti olórí ọmọ bíbélì olórí aláṣẹ táwọn fi sọ pé bọ̀bọ̀ kan wà ní detention tó bá lálàá tó máa ń Joseph alálàgbé ọ̀rọ̀ rẹ̀ jọmọ́ ti Ṣẹ́gun náà òun lẹ́wọ̀n at age of 70 ó dé at age of 30 Ṣẹ́gun ní lọ ní at age of 70 ó dé ní 31. wọn àti Joseph fẹ́ papọ̀. tó torí náà ọ̀pọ̀ ẹni ká máa dá kẹ́dẹ̀ fàdúrà ràn wá lọ́wọ́ ká má rí wàhálà. ẹ ní rí wàhálà lágbára Ọlọ́run àwọn èèyàn sì ń pẹ jẹ́ kí n wo àwọn ará òkè òkun yẹn mọ́ láwọn àjẹkáráyè wọlé. hello ẹ̀ka lẹ́sà ọ̀gbẹ́ni Adébọ́lá Odolúwàwò láti Jẹ́ríkò Odolúwàwò ẹ má jẹ́ kí wúmà yẹn kí nọ́mbà wọn sórí afẹ́fẹ́. ok ẹni tó bá fẹ́ ran Ṣẹ́gun lọ́wọ́ ẹ jẹ́ kí wọ́n máa kọ́ńtàtì yín kẹ́ máa kọ́ńtàtì wúmà yẹn. ok àmẹ́ni tó fẹ́ ṣe bí àmẹ́ni tó fẹ́ ṣe rí. ẹ ṣe ó dàrọ̀. ẹ kú làákàyè ẹ rí sọ o ẹ rí sọ hello ma ẹ kalẹ́ ma. mo fẹ́ ní ẹ dúpẹ́ o kó ríire o. ẹ ṣeun o. Afọlábí Ọlábísí n tẹ́ ń béèrè fún lórí Facebook wọ́n ní ká jọ ká má fi nọ́mbà wọn lẹ̀ bóyá tẹ́ bá pè mí lẹ́yìn tá a bá ṣe tán ẹni bá fẹ́ nọ́mbà arábìnrin àá fún yín màá fi nọ́mbà tí mò ń lò fún Ọpẹ́yẹmí màá fi ilẹ̀ fún yín n tẹ́ bá fẹ́ ẹ kalẹ́ sà. ẹ kalẹ́ o. orúkọ yín sàbẹ̀lẹ̀ tí ń pè wá. orúkọ mi ni Bámidélé láti Olómi nìbàdàn. ok sà. ṣé ẹ rí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yẹn woman tí ó jẹ́ woman right tó gba ọmọ yẹn sílẹ̀. bẹ́ẹ̀ni. ẹ jọ̀ọ́ kí àwọn èèyàn try gbogbo ẹni tó lọ́n bá fún ni agbára tó try kan bá wa fún irú wọn lọ́wọ́ ṣé rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn ni wọ́n wà ní detention tí wọ́n wà ní inú irú ìṣòro bẹ́ẹ̀ yẹn tí ó jẹ́ àti ọwọ́ àwọn alágbára kọ́lọ́hún ṣàánú wa. tó pọ̀ gan ṣé rí irú àbúrò sọ̀rọ̀ experience irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn débi pé tí wọ́n bá fẹ́ lọ́wọ́ ẹni tí wọ́n bá ti rí owó bàbá yìí wọ́n lẹ́bi kan lọ pa àwọn ọlọ́pàá yẹn ẹ jẹ́ kí n fi gbogbo ẹnu sọ ó dàrọ. ẹ fẹnu gbogbo ẹnu sọ̀rọ̀ ẹ má kó bẹ́ẹ̀ mi o. a ní mo mọ̀ pé n tẹ́ sọ nù bàmá ti jẹ́ sọ ẹ má kó bẹ́ẹ̀ mi o. jẹ́jẹ́ mi mo jókòó a lè fi nọ́mbà yín lẹ̀ màmá a ní lè fi nọ́mbà yín lẹ̀ àwọn èèyàn ń béèrè nọ́mbà yín ṣùgbọ́n tẹ́ bá fẹ́ bá arábìnrin sọ̀rọ̀ ẹ pè mí sórí 0809 333 1059 ẹ kàn send text message lórí WhatsApp pé ẹ need the number human right activist woman obìnrin human èèyàn right activist tí wọ́n wá sórí Ọpẹ́yẹmí ẹ ní orúkọ wọn ẹ lórúkọ alájà yẹn ẹ ní alájà tí wọ́n gbà yàn lẹ̀ lórí Ọpẹ́yẹmí ẹ pé tọ́lọ́ ń lò láti gba ẹni tí wọ́n dájọ́ ikú fún pé ẹ ní nọ́mbà wọn lẹ fẹ́ a sì bẹ̀rẹ̀ ìdí tẹ́ fi fẹ́ nọ́mbà wọn a sì fẹ́ mọ́lé ọ̀dọ̀ yín náà tí ẹ fi fẹ́ gba nọ́mbà wọn jẹ́ kí n wò kan sí ká tó máa lọ. hello. hello sir. yes sir. ọ̀gá ẹ̀ka níta ẹ pé ètò sáà. ẹ ṣeun sir ẹ gbádùn ètò tèmi. olùmìjọ yìí ló ń pè láti Ilé Ifẹ̀. láti Ilé Ifẹ̀. a lè fi Ṣẹ́gun náà bẹ́ẹ̀ láti Ilé Ifẹ̀. àti Ṣẹ́gun a lè bá. ẹ jọ sà mo fẹ́ bá Ṣẹ́gun sọ̀rọ̀ kọ́ má jẹ́ kó wọ ìlú yẹn o. Ṣẹ́gun ṣóun gbọ́n tí wọ́n ń sọ. ẹ má jẹ́ kí Ṣẹ́gun gbẹ́lu yẹn bàbá Ṣẹ́gun àti ìyá Ṣẹ́gun. bàbá Ṣẹ́gun ìyá Ṣẹ́gun. ẹ jọ sà. ṣé ẹ gbọ́n tí wọ́n wí. ẹ má jẹ́ kí ìlú yẹn mọ́ mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run Ọlọ́run àjẹkẹ̀ jẹ́ lórúkọ tẹ́ sọ ọmọ yẹn ló la ọmọ yẹn o nínú ìdààmú yẹn o. níbo ni kí Ṣẹ́gun wá mọ gbé báyìí wọ́n ní àwọn. àwọn ni kí wọ́n wá Ṣẹ́gun gbọ́dọ̀ wọnú ẹ má yẹ kó wọnú ìlú yẹn o Ṣẹ́gun gbọ́dọ̀ wọnú ìlú yẹn o kì í ṣe bẹ́ẹ̀ o. ẹ báwo la ṣe fẹ́ ràn Ṣẹ́gun lọ́wọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà ó ti débẹ̀ báyìí. nọ́mbà tẹ sílẹ̀ náà la máa pèsè. nítorí ẹ̀wọ̀n àwọn èmi ni kí Ṣẹ́gun kúrò Nàìjíríà báyìí mo ṣe ń fẹ́ dáwọn tẹ́mi fi ń wo àwọn tó wà lókè òkun àwọn tó wà ní abroad nìyẹn pé tí wọ́n bá lè ráyè wọlé bá a ṣe lè jọ ṣe kí Ṣẹ́gun tiẹ̀ kúrò Nàìjíríà kó tẹ̀síwájú tá a bá rí ẹ̀yin tí Ọlọ́run fi sí lọ́kàn tí ẹ fẹ́ ran ọmọ yìí lọ́wọ́ Ọlọ́run ti ṣe dé ààyè tó lápẹẹrẹ báyìí ọmọ ti kúrò nílé ikú ọmọ òkú mọ́ bí ìrìn àjò ẹ̀ ó ṣe tẹ̀síwájú ó sì lè jẹ́ ní Nàìjíríà náà lọ́lọ́run ní yóò ti ṣẹlẹ̀ Ọlọ́run bá fi sí yín lọ́kàn ẹ pè mí kájọ sọ mi lè fi nọ́mbà Ṣẹ́gun lẹ́mìí sí lè fi ti activist yìí mi lè fi ṣùgbọ́n báńkì wo ni bàbá Ṣẹ́gun lò wọ́n ti ṣàgbàrú bàbá yìí gan ti rán ẹ má bínú sá o wọ́n ti ṣàgbàrú bàbá gan ti wọ́n ti rán Ṣẹ́gun kí ni àkáǹtì nọ́mbà dáàdì báńkì wo Jaiz Bank kí ni àkáǹtì nọ́mbà yẹn ó yá pé jáde ni ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ wà lórí fóònù hello. yes sir. hello sir. Ṣẹ́gun náà ni Ṣẹ́gun wà níbí. Ṣẹ́gun wà níbí. bẹ́ẹ̀. èmi ọ̀rẹ́ mo kàn fẹ́ bá a sọ̀rọ̀ mo fẹ́ kí tó kú oríire o pé ṣé mo Túndé tó ṣe fọ́níṣọ̀ tó ṣe káfíńtà. Túndé káfíńtà Túndé fọ́níṣọ̀.
gbẹ̀bẹ̀ lọ́wọ́ sẹ́ni pé ṣé ó mọ̀. ń gbọ́. Ọlọ́run náà ti ṣèdè mí náà mo kàn fẹ́ fi ọ̀rẹ́ mi ló jẹ́ àjọ wà ní Ìbàrà prison ẹjọ́ kúná dá fèmí náà ṣùgbọ́n òun ló ṣe. ó lẹ́jọ́ wà ní Ìbàrà prison ni ẹlẹ́jọ́ kúná dá fóun náà. tó mo dúpẹ́ fún òun náà pé wọ́n ti filẹ̀ lórí gómìnà mi náà ní ayédájú wa lóńdó state ó ti fi ìmí náà lẹ̀. Ṣẹ́gun ìwọ náà o ti rántí. mo ti ṣẹ́ni workshop kápítà ni mo mọ̀ mí dáadáa. ṣé ẹ ti mọra báyìí o ti mọ̀ mú nọ́mbà Ṣẹ́gun jẹ́ kí oníṣòro jẹ́ kí sáré kọ nọ́mbà yẹn lẹ̀ oníṣòro wọn nǹkan sáré kọ nọ́mbà yẹn lẹ̀ Dandi ẹ má bọ̀ wá gba gbogbo yìí. dàbá mo bá yín dúpẹ́ lẹ́ẹ̀kan sí wàhálà yín ò ní já sásán account number Dadi bá mi sọ Jaiz Bank kí làkàtà nọ́mbà yẹn. 00 ṣé ti Ṣẹ́gun gangan ni ok ẹ̀yin tẹ́ bá fẹ́ ran Ṣẹ́gun lọ́wọ́ ok Ṣẹ́gun gangan tán dájọ́ ikú fún torí wọ́n tán ló jí adìyẹ tán fi dájọ́ ikú fún tọ́lọ́run wá dá padà tí ò kú mọ́ òun ló ní àkáǹtì eléyìí tí Ọlọ́run bá rán yín sí tọ́lọ́run bá ti fi sí yín lọ́kàn ẹ jọ̀ọ́ a nílò ìrànlọ́wọ́ yín láti encourage back to life Jaiz Bank 00 19 37 02 95. Ọlọ́run ló èmi àti ìlú Ọ̀yọ́ bẹ́ẹ̀ ni láàrin ìṣẹ́jú mélòó kan ọ̀yá mo fẹ́ pín sí ìpele méjì. àkọ́kọ́ mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ràn mí lọ́wọ́ tí wọ́n pọ̀ gan jaburata pàápàá jùlọ gọ́vnà ìpínlẹ̀ Ọ̀ṣun gómìnà Adémọ́lá Adélékè torí oore ńlá náà ṣe fún èmi àti ìdílé mi àti ìlú Ọ̀yọ́ torí ohun tí mi ò lérò ni mo bá mi ò lérò pé mo lè padà sínú ìgboro àlàyé mọ́ ṣùgbọ́n látara pé Ọlọ́run lò wọ́n náà nítorí tí kò bá tá ọkọ̀ tọ́lọ́run bá lò wọ́n àìmọye irú kéèsì bẹ́ẹ̀ tó máa pèsèǹtì sọ́dọ̀ wọn tó máa screen mi jáde pé kò tí ì qualify fún pé kẹ́ fi sílẹ̀ àlè tí lè fi sílẹ̀ bẹ́ẹ̀ bọ̀ mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gọ́vnà mo dúpẹ́ lọ́wọ́ àti mọ̀sùlùmí náà tó jókòó sí ìbáyé Àjọkẹ́ Foundation torí láti 3 years ago 2022 mo ní ọ̀rọ̀ mi ti wà ní tébù wọn tí wọ́n dẹ̀ ti ní dojúkọ 1 or 2 things nípa mi tí ó dẹ́kun díẹ̀ káàtó fún wọn ṣùgbọ́n mo dúpẹ́ pé ní ọdún 2024 December yẹn Ọlọ́run jẹ́ kí wọ́n ṣe àṣeyọrí lórí ọ̀rọ̀ mi mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ màmá Esther Ajayi náà tí wọ́n ní ìjọ Kérúbù and Séráfù àwọn ní spiritual mother tí wọ́n ń gba àdúrà kíkankíkan lábẹ́lẹ̀ pẹ̀lú pastor Joy Ọ̀kẹ́ àwọn méjèèjì ni wọ́n tì mọ̀ wípé ogun yìí kò ń ṣogun tí o kàn lè dájà ó nílò àdúrà débi pé nígbà tí màmá Esther Ajayi gan wá pẹ̀lú gọ́vnà wọ́n ń ríìchì àwọn èèyàn yìí pé kẹ́ ṣàfọkànbalẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ àti Bíọ́lá Adébáyọ̀ àwọn ni màmá mi àti bàbá mi sunkún lọ bá ní December ní Èkó àwọn ni wọ́n gbé wọn sórí live tí ó call attention gbogbo ọmọ Nàìjíríà sí ọ̀rọ̀ yìí láti sọpọ́ọ̀tì iṣẹ́ tí àǹtí Mọ̀súrà ń ṣe ní abẹ́lẹ̀ ìgbà tí ọ̀rọ̀ yẹn dé ọ̀dọ̀ àti Bíọ́lá yẹn ní gbogbo ọ̀rọ̀ yẹn cast finally to the extent wípé láàrin 2 hours gọ́vnà gan wọ́n gbọ́ wípé àwọn tí ń gbọ́rọ̀ yìí náà tẹ́lẹ̀ látọ̀dọ̀ àwọn míì ṣùgbọ́n látọ̀rọ̀ àti Bíọ́lá Adébáyọ̀ yẹn ọ̀rọ̀ yẹn ó tàn gan gidi ó wá jẹ́ kí iṣẹ́ yẹn pẹ̀lú àǹtí Mọ̀súrà tí wọ́n ṣe àti àwọn màmá Esther Ajayi àti màmá Ṣẹ̀wà Kókà actress làwọn náà wà London gbogbo wọn náà iṣẹ́ papọ̀ pé lórí ìyàwó ọba Ẹdẹ náà Queen Timi of Edeland àwọn náà gbìyànjú àti ọba ìlú mi His Royal Majesty Ìlàní ọba Adéyẹyè àti olórí wọn náà so àwọn tí wọ́n ràn mí lọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí wọ́n pọ̀ nítorí pé wọ́n mọ̀ wípé mi ò ṣe ẹ̀ṣẹ̀ yìí àti wípé nínú ọgbà ẹ̀wọ̀n tí mo tún wà mo tún tẹ̀síwájú ẹ̀kọ́ mi tí wọ́n dẹ̀ ń rí àwọn àpẹẹrẹ tí mò ń ṣe nínú ọgbà ẹ̀wọ̀n wọn dẹ̀ gbọ́rọ̀ nǹkan tí ò dáa nípa mi inú mú gbogbo wọn yẹn dìde gẹ́gẹ́ bí abiyamọ wípé àwọn máa ràn mí lọ́wọ́ mo dúpẹ́ gan Ọlọ́run bá mi túnlẹ̀ àti ọ̀nà wọn náà ṣe ìmọ̀ràn kékeré tí mo ní fún ọmọ Nàìjíríà pàápàá jùlọ lórí àwọn ọ̀dọ́ ni pé ká ṣe jẹ́jẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ táwọn sọ lẹ́ẹ̀kan èmi gẹ́gẹ́ fúnra lára mi ò ní cause láti bú or láti blame anybody torí ọlọ́pàá mo sọ gan pé tí má ní ìrọ̀fẹ́ láti rí adájọ́ yẹn máa lọ kí wọ́n lé torí orí náà ṣe fún mi ṣùgbọ́n ìmọ̀ràn mi fún ọmọ Nàìjíríà àti fún ọ̀dọ́ ni pé èmi rí irú rẹ̀ ọ̀fẹ́ bí eléyìí ó ṣeé ṣe táwọn náà bá ta gẹ̀rẹ́ ẹ̀ka ẹ̀sẹ̀ àgẹ̀rẹ̀ sí òfin wọ́n lè má rí irú ọ̀fẹ́ tètè torí ọ̀pọ̀ orú ẹ̀ wà nínú ọgbà ẹ̀wọ̀n tí wọ́n wà ń bẹ̀ dì sí adé tó ti lo 32 years nínú ọgbà ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ni adé tó ti lo 29 lórí pé wọ́n ṣe ok èèyàn wà ń bẹ̀ tó yẹ pé ìgbà tẹ́mi dé òun gbà mí bí àlejò ó ṣẹ̀ṣẹ̀ sún wà lọ́gbẹ̀wọ̀n lé ní jẹnẹrétọ̀ ló gbé jẹnẹrétọ̀ ló ń tún ṣe wọ́n gbé wá sọ́dọ̀ ẹ̀ ni pé kò wá tẹ́ bá wo social media báyìí ọ̀rọ̀ yẹn ló tún trend lọ́wọ́ jẹnẹrétọ̀ náà gbé wá sọ́dọ̀ ẹ̀ pé kó bá wọn tún ṣe láì mọ̀ pé àwọn kan lọ digunjalè tí wọ́n lọ gbé jẹnẹrétọ̀ ibi tó ti fẹ́ lọ ta wọ́n sọ pé tí jẹnẹrétọ̀ bá ṣiṣẹ́ àwọn ò lè rà làwọn adigunjalè gbé wá sọ́dọ̀ ẹ̀ pé kó bá wọn ṣe ó dẹ̀ gbà ó ṣe ó dẹ̀ rí tí wọn kan wá gbé àwọn yẹn kọ́lọ́pàá lẹ́yìn wá pé ibi tí jẹnẹrétọ̀ wà lélẹ̀ láti 1999 ló ti wà ń bẹ̀ sí wà ń bẹ̀ dèní dalẹ́ ìbánisọ̀rọ̀ kò tí kúrò torí pé kò léèyàn kò dẹ̀ lẹ́ni tó fẹ́ jà fún so orí yẹyẹ ní mògún ìmọ̀ràn mi fún ọ̀dọ́ àti fún ọmọ Nàìjíríà ni pé kí á gbìyànjú ká sọ̀rọ̀ àgbéjẹmọ́ torí òfin ó ṣàgbà ẹni tó ṣe ẹnikẹ́ni tí ó bá ní oore ọ̀fẹ́ láti wà ní ìgboro ó maintain freedom yẹn torí pé òmìnira ó ṣe pàtàkì òmìnira ṣe pàtàkì ó ń ṣe ibi tó rọrùn àbí tó yẹ fún ọmọlúwàbí láti wà Ọlọ́run kó ràn wá lọ́wọ́ mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ kábíyèsí Ọ̀ọ̀ni of Ifẹ̀ nítorí pé ọjọ́ tí wọ́n gbọ́ ọ̀rọ̀ mi tí gọ́vnà pè pé kí n wá sọ́dọ̀ àwọn ní àbèrè tí Ọ̀ọ̀ni of Ifẹ̀ rí mi wọ́n embrace mi wọ́n rọ̀ mọ́ mi bí ọmọ tán bí nínú ni ó dà lẹ́sẹ̀kẹsẹ̀ lórí ìdúró yẹn náà fún mi ní 1 million naira. ọ̀rọ̀ yẹn mẹ́jọ tẹ́lẹ̀. torí ẹ̀ ló jẹ́ kí n
fi opportunity yẹn láti fi dúpẹ́ lọ́wọ́ wọn. ọ̀yà kọ àkáǹtì mi nílẹ̀. mo dúpẹ́ ọlọ́run kó bá mi ràn wọ́n lọ́wọ́. ọkọ̀ àkáǹtì tọ̀dọ̀ mi ó ètò. mo bẹ̀ dúpẹ́ èmi àákùn ọ̀pọ̀ àṣetún pẹ̀lú ẹ̀ lágbára ọlọ́run ibi gíga láyé ibi gíga lọ́lọ́run mọ́ ẹ lọ. lẹ́ẹ̀kan sí Yínká Ayéfẹ́lẹ́ lórúkọ tèmi, á pàdé ayọ̀ lọ́jọ́ mẹ́jọ lórí àkọ́tún ètò yìí. ẹ ṣeun o àdúpẹ́ ẹ ṣáà máa ṣe dáadáa ó dàárọ̀.